Ẹ̀mẹ́bí ìyá. Káàbọ̀. Ẹ̀rà àtùgbọ́n. Mo rà kó fowó bẹ̀. Ìyá mi nígbà ṣéǹjì. Ṣéǹjì èwo? Tó ní látijọ́ tí àwọn àtìrandíran bàbá ńlá bàbá rẹ̀ ti ń ra àtùpà ògbó lọ́wọ́ mi. Ọjọ́ wo ló gbọ́ pọ́n gba ṣéǹjì rì? Báwo bí mi o? Là ń tọ́ rà kó sì fowó bẹ̀ kọ́ ọmọ lọ ni. Ìyá mi a nílò rẹ̀. Ẹ nílò kí ni? Kó fowó bẹ̀ kọ́ pẹ̀yìn rà kó sì mọ́ lọ ni. Kí ló fẹ́ ṣe o? Tí n bá tọ́ ọ bá ẹ dán wò, tọ́ ọ bá fi dán wò pẹ́rẹ́ ọ́ dára rẹ lẹ́bi. Èyí tó ti kú mọ́ ọlọ́run náà ni kò gbé o. Ọ̀rọ̀ ra gbé báńkì oṣù mọ́ lọ ni. Ó yẹ ní kó parọ́ rẹ. Ọgbọ́n àbọ̀ dáhùn. Mo ti lọ. Ó ṣe kú náà ni kò ṣe máa gbé lọ. Ìyá mi mo ti lọ. Èmi ló lè ṣe o. Èmi ló lè ṣe. Èmi ló lè ṣe o. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ilé ọ̀rẹ́ Adẹ́gbẹ́. Ó ṣe é. Èmi ló lè ṣe. Ọtún mo rí mi láàárọ̀. Ọba ẹ̀mí. Tí mi akẹ́rù àjẹmí pé tí mi ìgbà fi sanwó. Ó ní kòkò ní gbomi kó gbẹ̀yìn kó dúdú àṣìṣe. Ọba ẹ̀mí o. Ìdẹ̀ lókè kan àṣàwọ̀ bá bẹ̀rẹ̀ fún ọ. Ojú òtí ẹni ọ̀hún yóò lójú. Ẹ̀mí ló lè ṣohun gbogbo. Ẹ̀mí o. Wo Ẹ̀mí ló lè ṣohun gbogbo. Sáré lọ bá àwọn ọmọ rẹ̀. Ayé ẹ̀mí. Ìjẹ̀ tó jí bọ́lá lọ́sà. Sí gbogbo ọmọ òun ṣáláwá o. Àbúrò ẹ̀ mo ti rán jáde. Kó lọ bá yàrá ìṣe. Kó lọ bá mi gba ráìsì. Tí wọ́n máa fi dé lẹ́sìn. Láti lọ́wọ́ ẹ̀ tó. Ìgbà tó bá sọ̀rọ̀ lọ títí Fọláṣadé. Ọba ẹ̀mí. What are we praying for? Wọ́n gbá yé mi láwọn. Dìde 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 dìde. Ọba ẹ̀mí o. Tó bá di wá tọ́ ọmọ lẹ́mí. Tó wá lọ́tún. Ọ̀túnla. Tó pẹ́ jù. Adéníkè. Ọ̀túnla. Ọ̀túnla ó pẹ́ jù. Ọ̀la ló bọ̀ ọ̀túnla lójú. Abalákùn lọ́dún. Tó ṣe ìrùngbọ̀ yẹn ó kẹ́. Bí ìrùngbọ̀ ewúrẹ́. Ọ̀túnla. Adéníkè. Ó dàbẹ̀ ní pọ̀jù bẹ́ẹ̀ wá. Fọláṣadé. Ṣé o gbọ́ mi? Ṣé pé mi ò ní ṣe transfer fún un? Ṣùgbọ́n ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ sọ fún un, ṣe kò wá lọ́tún. Tún lò pẹ́ jù. Ọ̀la ló pọ̀ tún la lójú náà. Jíjà. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Màá fún ọ lówó mọ́tò. Làjà máa ń jà ó. Ìran afẹ́fẹ́. Wàhálà nǹkan tó sún èyí. Mo máa rántí lọ́wọ́ ni. Ṣíwọ́ mọ́tò. Jíjà. Ó kéré. Ó dájú pé làjà máa ń jà ó. Bá mi káwọn ọmọ ẹ̀ rìn. Ìran afẹ́fẹ́. Ó máa rántí lọ́wọ́ ni. Hello, ma. How are you? Yes, ma, I just finished Elishemi Enterprises, and now I got a call from LG Petroleum Oil and Gas. So I want to know what to do next. Finish it for solution. We have to finish it so that we can solve it. And don't waste time in it. Before I forget, that woman that just left. Is he a
fẹ́ o ma. Kó pupa tó jáde sí mi tó bá ti bèrè mi mo wà nílé o mi ò sí ilé I don't want to see her mi ò fẹ́ rí rárá o ti gbọ́ tó bá ṣe mistake tó bá ti lè wọlé you are sacked. There will not be any mistake. Okay. Thank you. Ikú ọmọ ò yẹ mí ọba mímọ́ ṣe bí wọn ló lẹ́mí mi. Èmi tí mo jólógo tí mi ò rógo lò, èmi tí mo lẹ́ni tó yẹ kí n sábà tí mi ò rẹ́ni sábà, iṣẹ́ yìí tún sù mí bàbá bá mi fòpin sí. Iṣẹ́ tó ṣọmọ fógún ọdún, ìyá tó jọmọ fọ́gbọ̀n oṣù, tí ò bá pọ̀ mọ́ ṣé bóyá kó sì lẹ́yìn ọmọ ni. Ṣé lẹ́yìn ń tẹ̀lé mi kiri ni? Lẹ́sìn pé mo ṣògùn ìyá. Tọ̀sán ò bá tààrọ̀, tààrọ̀ ò bá talẹ́, gbogbo ò tiẹ̀ wá ń jọra wọn. Ṣé bá ṣe bá lùgbé sáyé wá lọ nílé yìí ni? Ó pè mí Jíbọ́lá. 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 Àmín. Ṣó fẹ́ pa mí? Ṣó fẹ́ fi ẹkún yìí? Ṣó fẹ́ fi ṣeré ẹ̀ léṣe? Mo ṣẹ̀ jáde sí kí n tún wọlé o tún ti ń ké. Ṣojoojúmọ́ láyé yìí ló fẹ́ máa wọ ẹkún mu, ló fẹ́ máa fi omi jẹ́ kó o máa fi wẹ̀ kó o máa gbé mu. Ṣé gbogbo ẹkún tó ń sùn ṣó fẹ́ fi parẹ́ sí mi lọ́rùn? Ìgbà tí mi para mi kí ni mo dúró ṣe láyé? Ṣé bó ní bí iṣó ilẹ̀ ọba rò ó yẹ kí tọmọ ta sánsán àti títa sánsán àti rírò kò sí kankan tá a rí. Inú iṣẹ́ àtòṣì ni bàbá tó bí mi lọ́mọ kú sí. Ó ti ràn yín, ó ti ràn mí, tó ti rà àbúrò mi. Ṣé wọ́n dá wa mọ́yà yìí? Tọ̀sán ò bá dàárọ̀, tàárọ̀ ò bá talẹ̀. Ojoojúmọ́ náà jẹ́ ìyá bí ẹni tó jẹ́ iṣu. Ṣùgbọ́n ní ìran mẹ́ta òkè tó sì ní. Àfàìmọ̀ kí ó ṣì ìṣẹ́ kó má padà jẹ ìran mẹ́rìnlá wa. Jíbọ́lá, ṣó fẹ́ máa rán mi létí ìbànújẹ́ mi ni? Ẹ ń pè mí Jíbọ́lá. Ọláwo ni mo jíbọ́ sí. Ṣùgbọ́n lórúkọ màmá Rómọ́. Orúkọ tèmi ò rò mí. Ẹ kúkú pa orúkọ mi dàgẹ́ ṣe mí ní Jíbáyà àbí Jíbóṣì. Ní jìyà mọ́. Wẹ́lẹ̀ bọ̀nẹ́ o, wẹ́lẹ̀ bọ̀nẹ́ torí fọ kẹ́ẹ̀bọ̀ náà ṣe lọ́kì àṣàm ṣẹwọ́ ló lé iṣẹ́ lè ṣẹwọ́ náà ayé wọn ẹ̀ wẹ́lẹ̀ bọ̀nẹ́ kíde pẹ̀fẹ́ pa mí ni kíde. Ọba lárọ̀dẹ́ má bínú torí inú mo ṣe jíjáde láàárọ̀ yìí. Wẹ́rọ̀ lọ́rùn. Ọ̀rẹ́ mi tí mo lọ bá olólówó pọ̀ lọ́wọ́ ohun tí ò yá mi lọ bí ọba jẹ́ yẹn nígbà sanwó yẹn fún yẹn. Uye Jíbọ́lá wẹ́lẹ̀ bọ̀nẹ́ ṣí n fi Jésù Kristi bẹ̀wẹ̀ mo fà nọ́bí bẹ̀wẹ̀ mo fi Ṣàngó bẹ̀wẹ̀ mo fi Ọbàtálá bẹ̀wẹ̀ mo fi sẹ́mísẹ́mí mo fi bẹ̀wẹ̀ mo fi Mẹ́kà Mẹ́dínà ọgọ́ta lùkùránì ṣí n fi bẹ̀wẹ̀ ẹ fi mi lọ́rùn lẹ̀ níṣẹ́ mọ́ kíde wẹ́jẹ̀ mi lówó láti jọ wẹ́sàn-án kíde Uye Jíbọ́lá wo bó ṣe ń gbọ́ pakopako. Bàbá má ṣe pé fún wa mọ́. Bí ṣe pé ìjẹ́bú mi ṣe pé. Wọ́n má máa fi dọ̀tún náà. Uye Jíbọ́lá ọmọ orúkọ tó ń pè mí gbòòrò wokowoko ṣọmọlápá ṣọmọlẹ́ẹ̀sẹ̀ ẹkùn tí n bá rí owó mi máa wọ́ yí wokowoko idiot. Like rapper like ẹ̀ka irú romborun wo mo ń wọlé lọ́nà yìí kí bá máa fi bọ́tà kí bá bọ́wọ́ mi ṣí máa pọ̀ wẹ́ idiot. Ẹ gbọ́kàdà tó kó bírèkì nísinsìnyí.
èyí tó ń ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ jàre ohun tó ń ṣàṣàkẹ́ òun kọ́ ló ṣe mọ̀wé adó fún mílẹ̀. àtàrà mi dé kọ́. ọmọ mi ti ń ṣe. ẹ wò ọ̀kadà. kí ló ṣẹlẹ̀. mọ́tò ti gbà tara. jíjà jíjà. ibo ń bẹ ibo ń bẹ. làjà máa ń jà o. ìran afẹ́fẹ́ ó máa rànjì lọ́wọ́ ni. jíjà jíjà ó dájú pé làjà máa ń jà o. màṣẹ ilẹ̀ ni ọmọ fẹ́ ránṣẹ́ wá sí ilé ìṣẹ́ I didn't expect to get that ẹ̀kọ́ náà. Mo ti go through àwọn documents ti make sure lásìkò mo lè parọ́ fún màmá mo ti ṣe jagbára tèmi gan-an nítorí pé ojúlówó ojú ṣàánú ṣe understand báyìí mo lè parọ́ fún nítorí pé nǹkan tó hit ọmọ ìmọ̀ bí amókè mo ọ̀kadà ni ṣe understand iṣẹ́ tó ti fẹ́ máa affect cerebral cerebellum ọmọ yín ṣe understand báyìí sì ẹ máa ń láti deposit a sum of 200,000. Jíbọ́lá. So amalemo next thing to do ó wà very very important. Jíbọ́ dókítà. Dókítà ẹ̀ tí gé mi dókítà ẹ̀ rí mi. Jíbọ́lá fi mí sílẹ̀ Jíbọ́lá lọ. ikú ọmọ ò yẹ mí ọba mímọ́. So what? ṣebí wọn ló lẹ́mí mi. Olúwa. Ọkọ mi ló máa sùn lọ́rùn. ẹ̀mí mímọ́ ni mo Àti fẹ́. nọ́ọ̀sì. ẹ wo mo overhear gbogbo nǹkan tí dókítà bá yẹn sọ the most important thing right now I need láti deposit owó yẹn because tẹ ṣe ń pẹ́ sí ó ń létí sí yes because condition ọmọ yẹn ó wà critical I need láti kọ́kọ́ lọ deposit owó yẹn very very important we can only care God heals but ẹ̀yin náà ẹ play part yín àwa náà dẹ̀ máa play part wa mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á fún wa ṣe mọ́mí bí mo ti ṣe lè sọ fún yín owó yẹn ó ṣe kókó kí eléyìí tá a rò kó má bàa ba èyí tá a ń rò jẹ́ mọ́mí màmá rí ẹ lọ báwo ni tó bá ti di 5 o'clock lọ wo patient tó wà ní wọ́n iná kékeré necessary injections mo ti kọ́ sínú fáìlì. láyé gbélé mi lọ́wọ́ ọba ẹ̀mí wọ́n tán ọmọlẹ̀ tó tayọ jagunjagun dé ajagun rámì alágbára ẹ̀mí mímọ́ wá ṣiṣẹ́ ọba ẹ̀mí lálágbára. ó sì lé ọ̀gá. ó ti ń jẹ mi láti fọkọ ó ti stupid wọ́n ti fọkọ báyìí wọ́n ti padà ní olórí burúkú ní partner wọ́n ti ní ọmọ yìí bò fọdá màtá wọ́n máa run ní epo 1,000 naira wọ́n máa ní bí unit follow me máa ní irọ́ o olórí burúkú ẹ̀ á repo 800 naira á dé 200 naira sápò. ó dùn ṣé wọ́n fi yọ̀ sí iyọ̀ wà ń bẹ̀. Iyọ̀ wà ń bẹ̀ àti mọ́gí. Wọ́n fi mọ́gí náà ṣe àtikán. Alọ́gọ̀ ọ̀tọ̀ kìlọ̀ ọmọọṣẹ́ ìtọ́jú ọ̀gá nìkan ni mo tọ́. tí wọ́n tún yà mí lẹ́nu ọ̀gá rán ní bọ́tù wọ́tà ó lọ gbé ike wá rọ mi sínú ẹ̀ àwọn agbèfọ́ ọ̀gá mú bẹ́ẹ̀ ni. lórí burúkú lọ̀gá yẹn ó ṣèké bí ìgbà tí mọ́tò bá scratch. ẹ gbádùn ọ̀gá. tó bá níjọ́ kan tí wọn náà bá kọjú mọ́ṣẹ́ rẹ̀ ìwọ náà padà máa gbádùn ní ọ̀gá tí wọn náà ní ṣọ́ọ̀bù rẹ̀ pọ̀ báyìí. èmi á mú dọ́fì mẹ́ta. lọ́mọ mú lójú mẹ́ta. ọtí ẹ̀ máa lówó kó jẹ ó máa jẹ wọ́n if he say na ọtí one drink ọtí wọ́n
They're not gonna see money. Gbogbo ọ̀nà ni màá gbà tí màá fi rówó. Gbogbo ọ̀nà ni mo máa gbà tí màá fi mú iṣẹ́ àtòṣù kúrò nínú family. Kò sí nǹkan tẹ́nibọ̀dì lè bá mi sọ. Ọ̀rọ̀ ló ń sọ gbogbo ọ̀nà ló máa fi gbà ló máa fi mẹ́kọ̀ọ́ owó. Ó mọ latest ni. Wo ṣé mẹkáníìkì tí mo ń ṣe mo kàn fi ń bójú ni èmi ipa. Ṣé mo ń tẹ́kẹ́? Ó mọ iṣẹ́ ìyàwó. Ìyàwó bá mo ń tẹ́kẹ́ ní ike. Má dùn lórí burúkú eléyìí tó bá ti dọ̀rọ̀ kẹ̀ má tiẹ̀ gbọ́ tiẹ̀ rárá. Sórí èèyàn máa ń ṣiṣẹ́ èèyàn máa ń ní owó ni tó bá ṣiṣẹ́ o ò lè rówó. Ọlọ́ọ̀ṣìṣẹ́ ọ̀rọ̀ ti ra oúnjẹ fún mi báyìí. Èmi máa dé ìgbà máa ra oúnjẹ fún èmi èjì. Owó mẹkáníìkì èló ni ọ̀gá fún wa. Ẹ wò kan ẹ̀yin méjèèjì. Ẹ wò lè. Ẹni sùúrù ẹ̀yin méjèèjì àti òṣìṣẹ́ rówó àti òṣè ìyàwó rówó. Kò sí tẹ́nikẹ́ni lè bá mi sọ gbogbo ọ̀nà tí mo bá rí ni màá gbà wá owó. Tí bá rí bẹ́ẹ̀ mọ́tò bíi márùn-ún màá rówó ọtí mẹ́ta. Tó bá ti jára mọ́ṣẹ́ wà á bá rówó. Èmi náà ní ṣọ́ọ̀bù tó yìí. Tó bá ti ṣiṣẹ́ déédéé ọ̀ gbádùn. Àwọn tá a sì máa fi gbádùn. Ìdí mẹkáníìkì kan ló máa fi mẹ́kọ̀ọ́ owó yẹn o. O lè make 17 years oṣù. Má délé lò sórí èèyàn máa ń ṣiṣẹ́. Ọ̀gá. Ṣé wẹ́rẹ̀ ń sẹ́yìn ni? Ẹ̀rí kọ́tọ́mọ̀ tó dé ẹjọ́ kọ kalẹ̀. Òṣìṣẹ́ ẹ̀dídé jẹ́. Kí ló sọkọ̀? Bàbá mi sáré mọ́tò ẹ̀ ń pariwo gan-an sí ọ̀dà ìpè bóyá kátàlísì ìgbé mi because ìgbà tí mo wà lórí express ọ̀rọ̀ mi. Ó yá ìwọ bọ́ síbẹ̀ lọ wo mọ́tò ń wò. Kọ́kọ́rọ́ ń kọ́. Kí wà nù ẹ̀. Ó yá wà lẹ́nu ẹ̀. Má tẹ̀lé ológogoro má tẹ̀lé olùsí aláti àmà yóò ti mú kú mọ́ tí ń kọ́. Ẹ jẹ́ kó ṣe dáadáa. Kọ́mọ tí ń kọ́ sí ọmọ àmọ̀ gogoro. Bó ti wọ́n bí ó lò 17 years kó tó kó lọ́dọ̀ ẹ jókòó báyìí. Ọba ẹ̀mí wọ́n jà bí ìjì jà fún mi bí má ṣe wáyé asán jíjà làjà máa jà ó. Bàbá mi mọ̀ jà fún mi. Bí má ṣe wáyé asán. Mọ́tò gbọ́mọ mi. And so what? Èmi mo tọ́mọ ẹsẹ̀ ni mọ́tò ni. Abẹ́mi lògùn ayé ẹ̀ tó tọmọ sẹ́ni mọ́tò. Tí àwọn èèyàn pàtàkì bá wá sí ọ́fíìsì mi kọ́, kí ló fẹ́ kọ́ sọ? And so what? Please stand up, I don't want to see you. Ojú tí mo jì yìí, kí dọ́là, ó ti dìde kó máa lọ. Adéníkẹ́. Mo bá pàdé mi lọ́nà tó o ti ní mi lọ́ọ̀kọ́ báyìí, níṣẹ́ ni kò ságbàbọ̀ mi. I don't want to see you. Má bínú kí ni? Màtẹ́mi ló ṣe àní mo ṣe fún wa. Orí wo la díẹ̀ ṣe fún mi? Tó fi ní kí n parúkọ mi dà, kí n máa jẹ́ bá dé kú. Sọ fún mi kí n sọ fún ẹ náà. Adéníkẹ́. Má Déníkẹ́ mi. Má Déníkẹ́ mi Fọláṣadé. I should not Déníkẹ́ you. Don't Déníkẹ́ me, please. Adéníkẹ́ padà di Ọlọ́run mọ́ mi lọ́wọ́. Ọlọ́run mọ́ lójú ẹ wà. Ó dákun ọdún mọ́ mi. Alágbàwí ìṣẹ̀dá mi mọ́ lójú ẹ wà. You are still talking. Ó dákun ọdún I mọ́ said mi. you stand up. Elédùmarè àrè. I don't want to see. I said you should stand up. So that you won't tell me. Ìpàdé I should stand up here. I will push you away. You will push me. I will push you away. Ó dákun ọdún mọ́ mi. Elédùmarè àrè. Sórí tó ṣe fún mi kí n sọ fún ẹ. Àwùjọ I don't want to see my office. wàhálà lórí mi o. Ẹlẹ́dàá mi jọ̀ọ́. Ó dákun ọdún mọ́ mi. Elédùmarè àrè. Coming to my office, you are putting on rag. Àwùjọ sáwé Can you imagine this? máa ń tọrọ jẹ láyé mi o. Ó dákun ọdún mọ́ mi. Elédùmarè àrè. Hello? Bí alábẹ́gbẹ́ ní ìṣọ̀lẹ̀ kékeré a máa borí ẹni o. Ọlọ́run mi dìde.
ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. Ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. I don't accept this. Ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. Ìpolongo yìí ti wá. Carol. Kwame. Ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ. Wọ́n patient ní check-up àárọ̀. The picture wà okay. Ṣùgbọ́n màmá, mo lè ṣe ìjàgbá enough is enough. Èmi mo ní kó stop kíní láàárọ̀ because mo ti try. Ẹ̀yin àgbà náà lè ní alágbàjá àkàrà, òun fi ní àkàrà tọ́ ẹ. Màmá, ọgbà mi náà sì bí mi. Èló ni sálárì mi. Ẹ jọ̀ọ́, ẹ wọ owó ìwà. Ó ṣe kókó gan. Màmá, ó ṣe kókó. Enough is enough. I've tried my possible best. Kí ọmọ ilé lálàáfíà. Ẹ ṣáà ní pé changes ti wà. Ìyàtọ̀ wà, but we need to finish this thing láti bẹ̀rẹ̀. A ní láti parí nǹkan láti bẹ̀rẹ̀ yìí. Ẹ jọ̀ọ́, ẹ wọ́ owó wá. Ẹ má yẹ kó sún mi. Ẹ jọ̀ọ́. Dókítà mọ̀mọ́, òpó ni mí. Dókítà kò sáláàánú kan. Ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. Mo fẹ́ gbára mi dì o. A ò jọ sọ wípé máa tọrọ jẹ láyé mi o. Ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. Gbà mí lágbàtàn. Bí alábẹ́gbẹ́ ní ìṣọ̀lẹ̀ kékeré a máa borí ẹni o. Ọlọ́run mi dìde. Ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. Ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. I don't accept this. Ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. Nípolongo yìí ti wá. A ò jọ sọ wípé ìpọ́njú àborí mi o. Oh my God. Ó dápọ̀ ojúmọ́ mi Elédùmarè àrè. Èmi kọ́ ni mo ní. A ò jọ sọ wípé wàhálà. Mo fẹ́ ra ìgbà ṣùgbọ́n lónìí mo fẹ́ ra ìgbà owó, ìgbà ọlá, ìgbà ẹ̀mí gígùn àti àṣeyọrí fúnra mi. Ẹ sì mọ̀ wípé owó ìgbà ńlá ni mo máa ń san. Mo tún ti dé o, mo fẹ́ ra gbá. Káàbọ̀ owó sì di ọjà kó gbígbá tó tọ́ sí ọ. Ìgbà tí a yàn mọ́ látọ̀run wá. Ó yá, bẹ̀rẹ̀ gbé. Ẹ ṣeun gan. Ìyàwó ṣeun. Má dán wò. Bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ìwọ náà ti mọ̀ wípé àtìrandíran rẹ kan kò ra gbá ńlá rí. Gbogbo agbára, ìsapá àti ìlàkàkà láti jẹ́ èèyàn, láti jẹ́ ní ọlà láyé. Bẹ́ẹ̀ ni ẹrú sì lẹ fi ń ṣe. Ó yá, gbígbá tó tọ́ sí ọ, èyí kì í ṣe gbá kékeré kó o máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n olùtà, ìgbà wo ni gbogbo èyí ò tó gbópin? Kí n máa ṣiṣẹ́ bí erin, kí n máa jẹ̀jẹ̀ ìlú. Ẹ dákun ẹ jẹ́ máa gbégbá láì lọ, kí n máa lọ rí bá ti ṣe nínú ayé. Ṣàánú mi. Gbogbo ohun tó ń sọ ohun òdì àdáni kò pàádà torí pé kò lè ṣeé ṣe. Ìgbà kékeré òun nígbà rẹ jẹ́ àpọ̀mọ́ látọ̀run. Kì í sì ṣe wọ nìkan, láti díran bàbá ńlá yín ni. Ó yá, bẹ̀rẹ̀ gbígbá tó tọ́ sí ọ kó máa bá ní àjò rẹ lọ. Ẹ mà lẹ́. Wọ́n ti bá mi sanwó gbáńdà ni. Ajínọ̀sẹ̀, ó ti ṣe gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Báwọn bàbá ńlá kú bàbá rẹ̀ ti máa ń ṣe. Mo sì ti jẹ́ ó yé
wípé gbogbo ìsapá ìlàkàkà láti jẹ́ èèyàn láyé ẹrú sìnà babalá rẹ̀ fi ń ṣe. bẹ́ẹ̀ ó yá ìwọ fowó sídìí ọjà kó o gbégbá tó tọ́ sí ọ eyín ìgbà ńlá kó o lọ là kó o lọ lu ju tàtẹ̀yìnwá lọ́lé ayé. ó yá owó gbá kékeré mi rè o kó o má dàbẹ́ ní pé mi ò mú wá ìgbégbá ńlá gbé ẹ ṣe wọn. ẹ ṣe wọn ẹ kú gbogbo gbádùn ẹ ṣe wọn. má tẹ̀lé síbẹ̀ yẹn má tẹ̀lé sí. mo fẹ́ tún ìbá yìí ni. má tu ọ́ìlì jó ọlá lọ gbé ṣọ́ọ̀kì sẹ́sẹ̀ mọ́tò yẹn má yẹ kó yẹ pa mí ó ti yẹ apá ń dàbí apá lápá. ipa ni ipa. ọ́ìlì jó níbi stọ́ọ̀kì mọ́tò yìí. ó ń jókè ẹ pàṣẹ náà. dúró bọ́lá òun bá ṣe dá ẹ má bà wọ́n jẹ fẹ́ níbi ẹ kọ́ má ṣe ẹ̀wọ̀n lórí àbẹ̀yẹ ẹni tí wọ́wọ́ mọ̀ bá bọ́ lówó ẹni tí wọ́n mọ̀ wọ́n bàbá lókè jẹ́ kọ́rọ̀ mọ̀ gbé. wà á lọ sọ́dọ̀ ọ̀gá wa gba owó búdọ̀mù lọ́wọ́ tá a máa fi lẹ̀ ó ti yẹ. àwọn ọ̀gá máa ṣépè fún mi o. ọ̀gá ò lè ṣépè fún ẹ. lọ́mú pé kí náà fi ṣọ́ọ̀bù mọ́tò àṣọ́ọ̀bù ìjà kò kórè bùkún lọ. ó ṣe ń ṣe 17 years ló máa lò mí. apá ìpa sórí ẹ̀ yìí ni má sọ ẹni tì í sẹ́ẹ̀ kò tí ń jẹ́ kó rí máa jò sí mi. àwọn olùdínà 17 years ló máa lò mí. àwọn kan bẹ̀rẹ̀ yóò wọ́n sọ pé àlàáfíà. Beko! What is that? Beko! What's up? Beko, ìwọ àtàlù àbí ṣe mọ́tò mi last time tí mo gbọ́ wá sí ibà yìí. ọmọ tó ṣe nì. Ta ló ṣe ṣe àwọn tó ti dé bàbá? Bàbá, ẹni sùn. Bàbá ṣe mọ̀ kó tó ṣe. Wọ́n ti jí mi gold. 100,000 KUSD. Who did you buy? Who did you buy? Who did you buy? Where I go? God be that. God be that. Kí lẹ tún ṣe? Where I go? Ọ̀rọ̀ ọgbọ́n ṣe wọ́n sí. Ẹ̀gbọ́n mo lọ sọ̀rọ̀ kẹ́. Ẹ wò ó. Mo lọ bí gbọ́dọ̀. Ọjọ́ yẹn. Ọjọ́ kankan yẹn. Ọjọ́ yẹn. Màlúù yóò jẹ wọ́n. God be that ṣe. Ebi kọ́. Ebi kọ́. Òun lọ bẹ́ẹ̀. Òun lọ bẹ́ẹ̀. Òun lọ bẹ́ẹ̀. Ogun sí lórí yín à, ó ṣe ọjọ́ yìí kọ́ ni yín. Èmi kò mọ̀ pa ìṣẹ́ ní ọlọ́ngbọ̀n. Ọlọ́ngbọ̀n jẹ́ mọ̀ pẹ́pà tẹ́tẹ́. Ẹni sùn yìí náà, bàbá tó sọ̀rọ̀ tó wà bíbá ilé ẹ̀kọ́ ìdá. Ọmọ yẹn dà, ó ti sá lọ. Ọmọ yẹn ló jí kò ní ní o. Ọmọ yẹn ló jí, wọ́n ní gẹ̀. Bàbá tó sọ̀rọ̀ tó wà bíbá yìí. Ọ̀gá ẹ̀gọ̀gọ̀ Bàbá tó sọ̀rọ̀ tó wà bíbá yìí. Ọ̀gá ẹ̀gọ̀gọ̀ ni kò mú ọ̀gá. Ọmọ yẹn ni prime suspect ni. Ọmọ yẹn ni prime suspect. Ṣé ibò yẹn sá lọ? Ẹni sùn. Òun àgbà ọ̀gá 5 or 6 lọ. Ẹ wá sá lọ. Òun ló fi ṣe bí i. Ọba yẹn dà, ọba tó sọ wá ní báyìí, ó dà. Fáyà wọn náà wá gbọ́ yìí. Jíbọ́lá, wọ́n lọ wọlé mi jáde, ó dùn mí. Jíbọ́lá, àmọ́ Jíbọ́lá jẹ́wọ́. Jíbọ́lá, ó lókè mi lẹ́yìn náà. Ṣé nǹkan kan débi tí màá jẹ́wọ́? Èmi kọ́ ni mo jí wọn parọ́ mọ́ mi ni. Ṣẹ́rùn ṣàlẹ́ni tí ń jẹ́wọ́ fún. Bọ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ di, a kì í sùn ká jẹ́ ìrídìí. Ó ṣeé ṣe tó ń máa gbé ni lọ, kí sójà bọ́. Àmì ẹ̀dùn náà, nígbà tẹ́yìn ọba gbà mí gbọ́, báwo làwọn ará ta ṣe máa gbà mí gbọ́? Ó ṣe máa gbẹ̀ ẹ́ gbọ́. Online mi mọ kankan pa ọlọ́run. Ṣó ti gbà pé wípé ojoojúmọ́ ló ń kọrin sí mi létí. Màá rí pa bọ́ nínú iṣẹ́ yìí, màá gbà bọ́ nínú ìyà yìí. Gbogbo ọ̀nà tó bá gbà, ọ̀nà góòdì oní góòdì. Irọ́
ọ̀rọ̀ ẹnu lásán ni ọ̀rọ̀ iṣẹ́ ló sún mi ọ̀rọ̀ iṣẹ́ ló sún mi mi fẹ́ ní kí iṣẹ́ jọ. ó kí n jalè tẹ́lẹ̀ ṣé torí ẹ̀ lè ṣe wá ní ọmọ mi báyìí ìkúnlẹ̀ àbíyamọ ọkọ mi máa sùn Adédèjì máa sùn lọ́rùn ọkùnrin mi lè fọrùn ó ti pa ṣé fẹ́ pa fún mi ni. àwọn èèyàn ti jú ẹyin fún mi dáadáa wọ́n dẹ̀ jẹ́ kí n mọ bẹ́ẹ̀ ṣe lágbára tó fèmí náà ní courage láti wá sọ́dọ̀ yìí kí n má parọ́ fún mi ìyà ń jẹ ní oúnjẹ ọ̀ràn mi mo dẹ̀ ti ṣèlérí wípé gbogbo ọ̀nà ni màá fi mú iṣẹ́ àtúnṣe kúrò nínú ẹbí mi torí wípé iṣẹ́ àtúnṣe ti sú mi ìyà ò kì í ṣe kò ń ṣọ̀rẹ́ ara ìjọ ẹ̀ ṣàánú. ọ̀kàrẹ̀ ọ̀rọ̀ rẹ yé mi gbogbo àlàyé tó ṣe ló yé mi yéké òpó ti gbọ́rọ̀ yìí mi àṣefálára ọjẹ́ àṣefájì rò rí bẹ́ẹ̀ ọwọ́ àrọ̀ ògùn àga ọ̀dọ́ rẹ̀ náà àrísí tiwọ́ náà ní sòrò sí bí n bá gbọ́ dáadáa mo pé ìyá ti bá ọmọlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn gidi gan o sì fẹ́ tòsí mọ́ ọ̀gá jìyà mọ́ ìwọ náà fẹ́ lọ́rọ̀ lọ́wọ́ fẹ́ lọ́lá o fẹ́ rájé jẹun kò séwu èmi ló kọ rẹ̀. Àjíbọ́lá ló kọ mi ṣùgbọ́n orúkọ ọ̀hún ò rò mí ojoojúmọ́ ni mò ń jíbọ̀ sínú òṣì. wo àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́bá rú mi jù ábìlẹ̀ lérè. ẹ̀yin tó láyé ìbà akọ́dá ayé ìbà aṣẹ̀dá ayé ìbà ẹ̀ làrọ̀ wá bàbá fọmọ lójú àríran ọyẹlà Bíbọ́lá àbí kí ló kó pọ̀ rẹ̀ wò ó wọ́n mọ̀ mo fẹ́ gbà mọ́ràn kan Bíbọ́lá ó ṣe sùúrù sórí ń tá a fi hàn mí kò léwu pọ̀ ń tàgbàlagbà jókòó lórí ìjókòó tó rí bọ́mọdé bá gorí ilé kò lè rí o ó àìkanjú tolú ọ̀rọ̀ ìgbà rẹ̀ ò tó ṣe lọ́bẹ̀ mọ̀jẹ̀sí ni ọ́ egúsì ń bẹ lápá rẹ̀ tó lè jára mọ́ṣẹ́ tó fi lówó tó fi lọ́lá ìgbà díẹ̀ ló kù ń bò pé o fẹ́ sògùn owó nìsín ìwọ́n mọ̀ yìí mo ti ń bẹ lẹ́yìn ẹ̀fà àjíjẹ́ bọ́ọ̀ bá sògùn owó ọ́ lọ́lá ọjọ́ iwájú rẹ̀ ti dáa bẹ́ẹ̀ ni o ò ṣe ní sùúrù lọ́nà. sùúrù kì í ṣe sùúrù. ó ṣe sùúrù. bàbá ẹ̀yin àgbà bọ̀ ẹni pé sùúrù tí olóko ṣe títí tí èṣù fi ya wọnú igbó olóko tó fi kó ṣe olóko jẹ èmi ò ṣe sùúrù bẹ́ẹ̀. o lè ṣe sùúrù. nígbà tí mo ti dé bíbá ẹ̀ tí mo ti rí lẹ̀kẹ̀ costume mo mọ̀ pé ju obìnrin kan tẹ̀yìn lálẹ́ ilẹ̀ ti gba ìlẹ̀kẹ̀ yìí ẹ wá kó ju ọrùn owó gbogbo inú ilé agbára yín kò sádùn kò látàrí irọ́ ni àwọn tí wọ́n ń kó kìkì irọ́ náà pamọ́ ni lóògùn. ìwọ ọmọ yìí mo mọ̀ wí fún ọ wo rèé mú sùúrù o Jíbọ́lá àbí kí náà porúkọ rẹ o pé ilẹ̀kẹ̀ tèmi kó ọrùn bóyá di obìnrin mo ti yọ o òròmọdìyẹ rẹ ọmọ àwòdì ìyá rẹ lọ́mọ ṣá ìwọ ọmọ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ o sùúrù bẹ́ẹ̀ ni sùúrù ni òyìn mú sùúrù bẹ́ẹ̀ ni sùúrù bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ẹ ṣé mo dúpẹ́. ọba ẹ̀mí wọ́n jàbí jí wọ́n mọ̀ yìí. jà fún mi kí n má ṣe wáyé asán jíjà làjà máa jà o bàbá mi mọ́ jà fún mi kí n má ṣe wáyé asán. ẹ ṣeun gan ọlọ́run àpọ́n
bóyá máa rú alẹ́ wọ̀. ẹsẹ̀ náà mo ti ẹ̀ fi ṣe. àwọn tọ́lọ̀ ń fi síbi oòrùn wọ́n yí sókè wọ́n lọ sùn. ó gbóná gbogbo tọ́lọ̀ máa ṣe kágbà ní. ọ̀gá. lẹ́bọ̀ olórí borúkọ tó bá wá bíkì. ẹ pẹ̀lẹ́ mà. ọ̀gá. ara tí mo sọ lọ́nà ara ti bẹ̀rẹ̀ ẹ má bínú ẹ dákun. ṣé ìgbà tẹ́ sí omi kíní orí rẹ̀ ẹ rí kó le díẹ̀ kó dàbí gbọ́n ṣe ẹ̀já. kò lè mọ òpẹ́ ní kó sáré bomi fún mi ní mo tẹ̀ jẹ́ pé má róúnjẹ gan máa jẹ ibi tí ń fún mi bọ̀. nígbà tí ń ya wèrè ń ṣe wá ní kọ́kọ́ sáré bá yín bomi. Biggie, sir, wetin cause dis water wey mama open am dem no do ka wetin cause am. bóyá fault àti company fault company. Biggie, láàrin mi àti ẹ fault company ni kí wọ́n má kọ́ kí omi kómi ó ti gbára rẹ̀ bẹ́ẹ̀. Nigeria and fake. bẹ́ẹ̀ ni fake èèyàn kan wà bí irú wọ báyìí tó ń jẹ́ fake ayé ọmọ lóde mi mọ̀ Oga, I never really reach like that. You don't reach. In fact, it don't pass. Hey, come back again. Yes, sir. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú mi? Kí ló ṣẹlẹ̀? Yes, sir. Mo lọ rọ mi wò sí iná rẹ̀. I'm trying láti see gbogbo náà. Ṣé bí náà tí all of us dey drink now? Oh, she dey enjoy am na. Mommy, you like am abi? Ẹ̀yin náà máa tó mú lóòótọ́. Ìyá ìmọ̀ gbádùn mi gangan. Orí ẹ̀ ò pé àlejò. Ṣé torí pé àti 50 naira kún là wá ní momi gidi mọ́? Mi rò pé ọgbádùn. Kálejò máa lọ́nu mọ́lẹ̀ ní sí wọ́n máa pín kí lọ jẹ ṣé wọ́n ní ìtàkọ́rọ́dọ̀ èèyàn ló ti wá. Tó bá fọ́kàn máa kò ní bá mi mú owó tó sèfù. Bá mi mú tí kọ́kọ́ fi lé mi lọ́wọ́ náà. Ọwọ́ àlọ́ san ike nù. Ọtí ẹ̀ rárá gan. Ọ̀sán ike nù sì lọ ra omi. Màá bí ọ̀kìn tó nà. I will wire you o. I will wire you o. Ẹ̀yin náà ẹ fọkàn sómi gàgá mú mu. a ní bá róúnjẹ máa tún jẹ sí. Ẹ tún jẹun. Ibi pa mí kí tó débi mo kó níṣẹ́ inú ń bọ̀. Lórí pé mo pè yín pé mo fẹ́ fi ẹjọ́ ọmọ yín sùn yín. Kódà omi náà dùn lẹ́nu. Lẹ́tí wàá rògbìn sí mi lọ́rùn. Èmi màmá kan fún mi ṣe pé torí ẹ̀rìn pé kára ó tutù ni. Ẹ má bínú ẹ lè róúnjẹ àwọn olóúnjẹ àdúgbò wọ̀ ọ̀dánù. Ẹ má bínú ẹ dákun. Ṣé ẹ gbọ́? Ẹ má bínú. Ìjọ mo fẹ́ béèrè ọmọ yín ta ló jọ ná. Ẹni bí mi náà là ń jẹ. Ẹni bí mi là ń jọ. Tọ́rọ ọmọ yín ò wúlò. Rárá kò fi bì kankan wúlò. Èmi wá wúlò. Mi ọmọ tọ̀dọ̀ yín. Àmọ́ tó bá jẹ́ yín ló jọ ọmọ yẹn ò wúlò rárá. Wá ẹ̀mí ìwà fẹ́ kọ́ pa mí. Ìyá Ajíbọ́lá sẹ́rí ibi tọ́rọ̀ dé yìí orin tí ọba ti ṣòro dá ègbé rẹ̀ náà ní ṣòro. Jíbọ́lá ẹ̀mí ọkọ oníṣẹ́ mọ́. Èyí owó iṣẹ́ kò mú wá. Àsìkò ni. Nígbà tí ò fún mi lówó iṣẹ́ tí tó wá ń dáràn sí mi lọ́rùn. Ṣé àmọ̀ pọ́ mọ́ yín ti dáràn? Kò lè dáràn àrán ló máa ń dá. Kò dáràn. Ṣé ó fúnyàn lóyún? Ẹ̀yin tí retí kó fúnyàn lóyún. Kó lè mọ̀ gbọ́mọ wá kọ́ṣẹ́. Àbí só ti níṣẹ́ lápá. Ọmọ tí ò tí ì mọṣẹ́ tọpọlọ ẹ̀ dọ́ta. Bó ti wà wọ́n gbé kìnní wá bá ń dọ́tà ẹnu ẹ̀ wúwálé ẹ̀ rí. Wọ́n nà wá ni. Ọgbẹ́ ọba tomato kọ́sítọ́mà ṣe ọlọ́jí góòdù. Ẹ má bìnrin ẹ dákun. Jíbọ́lá jí góòdù. Ó jí góòdù nínú mọ́tò. Mo gbé kí ló ṣẹlẹ̀. Èyí ò dé báyìí ó dé táwọn tọ́gì àwa. Ó lọ kó àwọn ayábìtà wá. Wọ́n nà wá bàjẹ́. Àwọn tí máa lùyàn wọ́n nà wá jù. Ní tí mo á bẹ́ẹ̀ béèrè ni pé ẹ dákun sẹ́yìn gẹ̀gẹ̀lẹ̀ ló kọ́ ní ilé yẹn. Àti pé tó bá jẹ́ ìlẹ̀kọ́ lórí ọdún mélòó lẹ́bi jà tẹ́ fi perfect tó bẹ̀ tó náà fi wá perfect tí fi wá ń jí nǹkan successful. Ìjà lè Jíbọ́lá gò ń jà níbi bá tiẹ̀ ń pa wá a sì níbi tá a ti máa ń gbà hàn Jíbọ́lá níbo ló wà. Ẹ má wọrí ọ̀ ń bọ̀ yóò kú òní bí iṣẹ́ tèmi náà o ti ṣe freedom o ti lọ. Ibo lè fẹ́ lè sí. Jíbọ́lá. Màmá tó bá lé ní ibì kan là ń darí sí. Ẹ wo ìyá Jíbọ́lá tó bá ti lọ́mọ yín ẹ máa mọ ọmọ yín bọ̀ lọ́dọ̀ mi. Gbogbo tó ń tún àtẹ̀kàn irọ́ ni o irọ́ paraku ni. Ẹ wo tá bá lé níbì kan
ibi kan là ń darí sí ẹ máa mọ ọmọ yín bọ̀ lọ́dọ̀ mi ṣe ti gbọ́ ẹ má yọra yín lẹ́nu rárá gbogbo ètò sọ yìí gan ni. ẹ wá ààrẹ àgò kí ló ṣẹlẹ̀ ààrẹ àgò tv ẹlẹ́jọ́ ọbú kí ló ṣẹlẹ̀ sí ọ. pé kí ni. kí ló wọn bá kọ́. ṣèbọn náà fẹ́ jí bọ́lá mọ́. nígbà kí wàá lọ́kàn wọn. mi lè mí fẹ́ kó bá bọ̀ lọ́dọ̀ mi. aṣọ tí pin bá bọ́lẹ̀ ta ló lè gbé wọ̀. bàbá bọ̀bọ̀ àmọye ìgbín wọ́n gbé wọ̀ ìkútẹ́gàn gbé wọ̀. keep your mouth. bó ti wà yìí wàá gbajúmọ́lá àwọn àjọ ọmọ gbé mi yá yìí. kéré. ó dẹ̀ máa gba èmi àti ẹ. á gbé mi àti ẹ. ó dẹ̀ máa sọ pé mi ní pọ́ńsì ẹ̀. gbogbo iṣẹ́ tó ń ṣe mí náà kọ́ ló ń bẹ ṣe. bẹ́ẹ̀sì wèrè tí o máa ṣe wèrè tí mọ́tò fò támì mọ́ lọ́wọ́. gbogbo àwọn ọmọọṣẹ́ pé wọ́n jáde. wèrè tí mọ́tò fò támì ẹ wà àwọn ọmọ kéékèèké àwọn ọmọ sáfù ogun gbà. gbogbo ọmọọṣẹ́ jù ẹ lọ. ogun ló fi gbà àwọn ọmọ kéékèèké tí ń fọ́ọ̀kì ogun ní fi ń gbọ́ ọmọọṣẹ́ olóṣù. ọmọ fi ogun gbọ́ yàn. ọmọ fi ogun gbọ́ yàn. kí wọ́n lóde tó lọ gba àwọn ọmọdé wà primary school. ẹ wo iṣẹ́ tí ń ṣe ní ẹ̀kí iṣẹ́ ẹ́ńjìnì o kí ni rímù mọ́tò ní tó ń ṣe o olóṣù sọ̀rọ̀ mẹ́ńjìnì ṣe. àní cl 250 tó ṣe tì ta ló bẹ ṣe. orí ẹ̀ ò pé ìwáyà ló padà bá mi ṣe kò ṣe ìwọ lọ ṣe tẹlifíṣàn. ìwáyà ló padà bá mi ṣe ìwáyà ló sọ fún wọn. ok tànà kọ́. orí ẹ̀ ò pé. tànà kọ́ ọ̀ndà tó ṣe tì. ó ṣe kankan bílẹ̀ ni. kí ló fẹ́ kọ́ tí ó mọ̀. ó ń gbàgbọ́ ní kankan lórí o kò mọ anything bó ti wà empty ní fún káàkiri ó dà ò ní ṣe kankan bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ kò tó ní ṣe. má lọ tẹ má tẹ. nàmúdé àmọ̀ má ní sẹ́ni. Làjà máa ń jà ó. ẹ wá sọ fún ọkọ la yìí. ẹ wá sọ fún ọkọ la yìí. Ìran afẹ́fẹ́ ó máa ràn jí lọ́wọ́ ni. Jíjà ó dájú pé làjà máa ń jà ó. Ọbẹ̀yẹ èmi náà sọ wípé mo ò rí ẹ àwọn tí mo dẹ̀ rí. Ṣé o fún mi mẹ́nu mọ́ ni? O ò fún mi mẹ́nu mọ́ má bàa mi sọ bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀gá. Wọ́n fi mí lẹ̀. Fún mi mẹ́nu mọ́. Aago mélòó ló ń bọ̀? Tó ń lọ síbi kan ní àpò wá síbi iṣẹ́ rẹ̀ bàbá wá síbi iṣẹ́ rẹ̀. Ọ̀n láago lè rẹ̀. Mo béèrè ní ṣé wọn láago níbi tó ti ń bọ̀ ni? Ṣé ò rí nǹkan táago sọ ni? Ó dẹ̀ sọ pé ó wá síbi iṣẹ́. Bàbá mi mọ̀ mọ̀ bẹ́ẹ̀ mi ò mọ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó rí àbúrò mi wà lọ sí ìtù ó dẹ̀ rẹ̀ lọ sí mi náà èmi ni mo kẹta fáwọn méjèèjì ẹjọ́ ẹ̀ mo ní láti ṣiṣẹ́ tó lè rí tọ́jú wọn ni ẹjọ́ bàbá. Ó dàbí gbogbo fámìlì yín hospital ló ń pè sí. Yóò rẹ mọ́mì ẹ̀, á rẹ dádì ẹ̀, yóò rẹ dádì ẹ̀, á rẹ ẹ̀gbọ́n màmá ẹ̀, àbí kó ra àbúrò ẹ̀. Gbogbo títí ẹ lọ́jọ́ ìkọ̀m̀pléènì ojú pé hospital fámìlì yín wà lọ́spítà ṣé bẹ́ẹ̀ ni fámìlì yín gbé ni. Bó ṣe rí ni iṣẹ́ ọba alágbogbo bẹ́ẹ̀ iṣẹ́ ọba alágbogbo òjé àwọn méjèèjì ẹrú bí fẹ́ẹ́ ń ṣe ìdánwò sórí kó stupid gan ó tàn kọ́ láwa bá mi àbá mi ìṣúná mi kọ́ èmi ló ń pọ̀ pọ̀ ọ̀rẹ́ àgbàlagbà ni alágbogbo jẹ ojú ẹ̀ ọ̀rẹ́ àgbàlagbà ni kò jẹ́ ìsọ fún mi ò sọ pé kó má ṣiṣẹ́ o there is no problem about it but láàrin èmi pẹ̀lú ẹ̀ ó ti yẹ pé àfètè ẹ pé ló yẹ kí àfètè àfètè ṣó ti gbọ́ ẹ̀ṣẹ̀ ṣàjùbẹ̀ bàbá bá. Ìkúlẹ̀ abiyamọ! Sọ̀rọ̀ má sọ̀rọ̀. Mo ṣe ní sọ̀rọ̀. O fẹ́ kọ̀ òun náà. O fẹ́ gbé òun náà lọ sí wọ́ọ̀dù. Jíbọ́lá, ọ̀sán ló dé. Sọ́run ẹ̀ sí. No, má sọ wọn lọ. Ogun wà láyé ẹ̀ sún sẹ́yìn. Ogun wà ní ayé ẹ̀ sún sẹ́yìn. Má fọwọ́ kàn. Tó fẹ́ bá lé ayé mi jẹ́ bó ṣe bá tiẹ̀ jẹ́ ni. Wọ́n sọ ẹran mẹ́ran títọ́ kọ̀ọ̀kan pa ni. Kí ni problem ẹ kí ni ìṣòro ẹ? Èyí tó dé ń sìn kò tí ju 3 minutes o tún ti fọ́ blọ́ọ̀kì mi. Kí ni wàhálẹ̀ tó kú bá tẹ̀ ń jẹ́ ò dẹ lọ́wọ́ ewé òdò? Tó yá wèrè ni? O fẹ́ dá mi ń gbèsè ni?
lórí láàrin 3 minutes ó ti fọ́ blọ́ọ̀kì kan. Ọlábẹ́ ló pọ̀ ní ojú ọ̀nà ẹni tẹ̀ gbèsè. Kò sí problem mo bẹ́ẹ̀ bò torí ní ìtò kọ́ yìí òkú tẹ̀ lé títẹ̀ tí mò ń bẹ́ẹ̀ fún bó ṣe ń kọ́ ni mò ń kọ́lẹ̀ tó bá ṣiṣẹ́ tán èyí tó wù ẹ bá ká ń bẹ̀ máa yọ iye tó bá kù ní máa kó fún ẹ. Kí ni problem kí ni jọ ọ̀nà mẹ́rin ni blọ́ọ̀kì. Ọ̀nà mẹ́rin ni sà. Ayé ẹ ti fọ́ sọ́nà mẹ́rin sálárì ẹ máa fọ́ sọ́nà 8 bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ̀gbọ́n ti jọ. Yóò mọ̀ mọ́ máníjà ló ń sọ. Wọ́n tó bá. No problem ìwọ lọ máa ṣiṣẹ́ mò ń kọ́lẹ̀ tó ti gbọ́. Máníjà ayé ẹ̀ ti bàjẹ́ o. Wọ́n tó bá pè máníjà bẹ́ẹ̀. Tó bá ń fagún tó ń fa kòló. Máníjà ayé ti bàjẹ́ o kò ní dá fún mọ́. Òbó ṣe ní tó bá bàjẹ́ máa lọ wọ́n mọ̀ ẹ́. Àbójú ti pọ̀ mi. Rárá sà kò ní fẹ́ pọ̀ mi sà. Ṣé kí n bá tọ̀? Ìnáwó tá a fẹ́ lọ lọ́ọ́ máa jà kábùkù, èmi sì rò di ẹ̀tẹ́ o. Ní kàbùkù ìnáwó láti kàbùkù. Ẹni tí ò lówó lọ tó lòun fẹ́ ṣèkú àná, ṣé ẹnu ni wọ́n fi ṣe ni? Sọ ma rówó lò ní. Yóò mọ bí ó ṣe èrò pọ̀ fún un. Yóò yáwó lọ́tún yá ló sì wù. Eré ló lè gbójúlé. Yóò mọ bí ó ṣe ṣe rẹ̀. Ọ̀gá. Kèémìkì. Dé bí mo ṣe dé. Ọmọ Igbo. Ọmọ Igbo. Pátọ̀ pẹpẹ súpù. Kò sí pẹpẹ súpù. Kò sí. Ó ní òsì pẹpẹ súpù. Káwọ́tì kò sí káwọ́tì. Woman tó wà lọ́hùn kan yẹn kò wá. What about that woman? That corner. That woman kò wá. Ìyẹn ó ti kọ́ lápá o, kọ́ lẹ́sẹ̀ o. Tó wà ní hospital báyìí. So ilé ìlàkùsọ̀lá kan. Ilé ìlú wa. Bíjì má bínú. Ó kan lápá kẹ̀. Bóyá òun ni wọ́n kọrin, wọ́n ti kọ́ mi lápá o. Wọ́n ti kọ́ mi lẹ́sẹ̀ o. Sórí bọ́ọ̀dì gan. Ó ti dà. Ó gẹ̀ẹ́tì ọ̀gá mi. Ọ̀gá mi. Ọmọ ọ̀yà ó ti yé mi, ó ti gbé mi. Ọmọ wèrè ó gbé mi débẹ̀ o. Ṣáàtú bá yọ. Ọ̀gá mi. Ewu àtọmọ yín lórí rẹ̀. Lọ́tún kìíní ibi ìsàlẹ̀ ń bí bọ́ǹjọ. Abẹ́mọ́tò. Lọ́tún bọ́ǹjọ. Abẹ́mọ́tò ó wà bẹ̀. Àmọ́ bí lèyí ṣe wáyé ọ̀la tí ọmọ yóò sì lè fi ọba ìjíbọ́lá fún. Ọlọ́run nílé ìpàdé ẹ̀ mọ́. Ọ̀sán àtòru ìpàdé jíbọ́lá. Kẹ́mi pàdé olè. Mi lè pàdé ọmọ láyé. Ṣé ọmọ mímírìn lọ wá fẹ́ gbójúlé? Ṣé ọmọ tájíbọ́lá ń ṣe ní ọ̀dọ̀ ń bì í? Ọmọ tó ń wo ìdájú Jíbọ́lá lọ. Jíbọ́lá ń torí fóun mọṣẹ́ ọwọ́ ń dà mí láàmú. Orí fọ́ọ̀mù gbẹ́mí léhùn lọ túbọ̀tù sọ ẹ́ńjìn kalẹ̀ ọwọ́ ní. Ohun tí Jíbọ́lá ṣe fún mi. Aláwọn ọmọ yahoo gbéṣẹ́ wá fún mi ní àyè. Jíbọ́lá sì jí góòdì. Irọ́ ni o. Ta ni ń pa? Ó jí góòlù àwọn ọmọ yahoo. Ó jí góòlù wọn. Àwọn yahoo lọ káwọn ọmọ táwa. Wọ́n nà mí tèmi fẹ́ dà. Ibi ni wọ́n nà mí mọ́. Nígbà wọ́n nà mí tí mo dákú wọ́n dá mi lé mi lórí mo jí. Tí màá jí báyìí mo kàn bára mi lẹ́nu ìyá rẹ̀. Tí wọ́n lù ọ bí fùfú òye. Lórí kan jí góòlù. Bẹ́ẹ̀ni mo ti gbé sépè pé tí n bá tó pàdé ẹ̀. Lílù yẹn pọ̀ débi pé fóònù rẹ̀ ò ṣiṣẹ́ mọ́. Torí mo rántí pé bí ọ̀sẹ̀ bíi 2 sẹ́yìn tí mo pè tó yẹ kájọ wà bí ìnáwó òkú yàgbé. Ìnáwó ọjà gbogbo pátá òun bẹ́nu mi ti gàrí. Bẹ́nu mi jáde. Mo wà lé mo ń bòrú bojú jáde. Tí wọ́n fẹ́ jáde tó bá kájí bù kọ́ bàbá rẹ̀. Màá lo kíní nose mask ẹni mo fi ń kọ́ bá ẹtí. Àwọn èèyàn máa gba bàbá ilẹ̀ ti sùn Màríà. Ẹ máa wọlé wọn. Ẹnu ò ṣe é mutí. Tí á lù mí lẹ́nu tí ò ṣe é mutí. Bọ́mi lè ṣe wà ní tó fi dá. Ó pọ̀ jù bọ́lá. Wọ́n sáà ń wò náà pé tó fi gbà bí tó ní wàá bọ̀ lónìí ìsọ̀rọ̀ tó tó bá ti fẹ́ ṣe ìwà àtọmọ ẹ kí mọ ọgbọ ẹ. Kí ìṣirò ọmọ dáadáa ni tó rẹ́ nìkan kan pẹ̀lú mi. Òun ló wà mí pẹ̀lú mi. Kó ti orí kọ́kọ́rọ́ ìkíní ìbẹ̀rẹ̀ wẹ̀ ìbẹ̀wẹ̀ ọ̀dà jẹ́ ń gbé ọdún rẹ̀. Ṣé wọ́n mọ̀ pé ọ̀fẹ́ ra nǹkan fún ọ? Bíkì tó ń bá mi sí owó mi. Ẹgbàá. Màá gbé ọdún rẹ̀. Bíkì! So,
Ọ̀gá ni ẹ̀. Ọ̀gá. Na true. I want you to say. Yes, sir. Pepper soup. Real. Ọ̀gá. I know story for the gods. Story for the gods. Sọ̀rọ̀ rẹ̀ mi, I might get one plate. Ẹyọkan ni. Ní sùúrù ọmọ Igbo, ní sùúrù. So, o kàn pààrọ̀ fún mi ní yàrá pepper soup. Ọ̀gá tó ṣe wẹ̀rẹ̀ soup wà, so wẹ̀rẹ̀ soup wà. Wetin come happen? Kò sówó ní ìyá, kò sówó. So ìwọ ló fẹ́ máa bọ́gà ẹ̀ náwó. Management. Ṣé bá lálejò tí máa ní wà lọ bá mi ra ọtí bu wá lọ́dọ̀ ìyá kò sí? Ó máa rìn láti ibi dẹ́kọ̀ tó máa sọ ní pé kò sí lọ́dọ̀ ìyá kò sí. Tí bá tún ní lọ sígbà ó tún máa dé àpò ní kò sí. Torí ọ̀dọ̀ ìyá kò sí ni mo kò lè rí. Ó yá sáré lọ bá wa gbẹ́ ọkàn wọn fásáré. Wọ́n ego sí ara. Ọ̀gá. Ọba ẹ̀mí wọ́n jàbí jí jà fún mi kí má ṣe wáyé asán. Jíjà. Ọ̀pọ̀ máa lómi àbẹ̀wò ló ṣì. Ẹ ń gbọ́ bíi tẹ́tí. Làjà máa jà ó. Ẹkún jókòó kọ́sà ní Bàbá mímọ́ jà fún mi. Ẹ káwọn abọ́ ìbọn ti lò sí. Kí má ṣe wáyé asán. Fresh with a bit. Ọba ẹ̀mí ó. Ṣóhun ló lẹ̀mí mi. Ikú ọmọ ò yẹ mí. Ọba mímọ́, ṣebí wọ́n ló lẹ̀mí mi. Iná mi ò gbọ́dọ̀ kú. Ẹ̀mí mímọ́ ni mo fẹ́. Ẹ̀mí mi ò gbọ́dọ̀ bọ́. Alágbára ràn mí lọ́wọ́. Ẹ̀mí mi ò gbọ́dọ̀ bọ́. Alágbára ràn mí lọ́wọ́. Iná mi ò gbọ́dọ̀ kú o. Ìràwọ̀ mi ò gbọ́dọ̀ tán. Agíjú ni mo wà. Ìyá Jíbọ́lá kí ló fẹ́? Ìyá Jíbọ́lá. Ó fẹ́ ṣí ọwọ́ wèrè yẹn sókè fẹ́ na ọmọ tèmi. Wọ́n ṣépè fún ẹ ní. Ó yá wèrè ní. Mo fẹ́ gbà kéyìn. Ó fẹ́ gbà ké. Wọ́n yóò kú dé tó bá fi pa mí. Ṣé ìbí ni? Ó bá ṣí ọwọ́ yẹn sókè ó bá nà lé ní ó bá rí nǹkan tí màá ṣe fún ẹ. Ẹ máa gbà mí kẹ́ ẹ. Ayé máa gba wèrè yìí. Wọ́n pè é kó wá dá kọ́sọ́mà lóhùn. Ó ò dáhùn. Àyìnbá yẹn ló tún wá mú omi ló fẹ́ rọ sọ́mọ mi lára ló fẹ́ nà padà. Wọ́n ṣépè fún ẹ. Jẹ́ kó rí ẹ pé ìwọ ọmọbìnrin yìí o. Tíṣẹ́ bá ti sú ẹ gbalẹ̀ yìí lọ. Má sọ mí lọ lórí burúkú bí o. Ẹ̀yin olòṣì awáyé má jẹ nìkan òjò wèrè tẹ́sẹ̀ tẹ́sẹ̀. Sẹ́mi ni mo kó bẹ́ẹ̀ ni èmi ni mo kó rí burúkú bẹ́ẹ̀ ni. Àbí kí ló ṣì gan? Kó sì wọlé kó dá kó sọ́mọ lọ. Bóyá dé lè dànù. Bí sẹ́wọ́n rẹ̀ ti sú ẹ kó gbalẹ̀ yìí lọ. Torí dàbí mo ṣe dà ní irú ní àná yìí o. Ẹ̀jẹ̀ mi kò sọ̀rọ̀. Ọba ẹ̀rí dé. Alágbára o. Ọba ẹ̀rí wọlé. Wọ́n àgbáyé ńlá. Ó jẹ́ ṣé kí a torí ọlọ́ kí gbogbo eléyìí báyìí. Àmà ṣe táìtì yẹn. Orí táìtì ẹ̀. Ẹ wọlé jẹ́ start ẹ̀. Ẹ pọ́ǹpù ẹ̀ dáadáa, ẹ pọ́ǹpù ẹ̀. Mọ́tò yóò start náà. Ẹ start ẹ̀, ó máa start sí. Mọ́tò yóò start jàre, kí ni ìtumọ̀ gbogbo eléyìí gan? Mọ́tò yóò start náà. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ó yẹ make sure kó start mo ti ṣe gbogbo bíbá yìí gbogbo. wá ní sùúrù pélé dà pélé kọ́ pélé dà. Ẹ pé pélé fún mi jàre kí ni gbogbo pàlàpàlà tẹ gbogbo bàbá jì wo sáà ní sùúrù ọ̀rọ̀ fàájì kan kò kí ṣẹlẹ̀ báyìí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ò yé mi kí ni wọ́n sì. Sọ kí mo wá síbi tí mo complain bí ẹ̀mẹ́ta kí mo tọ̀ yín pariwo
ó dẹ̀ lélẹ̀ ló mọṣẹ́ jù ó ṣe mọ́tò yìí ó ṣe aláriwo tí ẹ̀kọ́ ló tún wá kù báyìí ó ṣe mọ́tò yìí láàárọ̀ tí mo gbé débí lórí pé mọ́tò yìí ṣe ń pariwo ó believe pé láti junction Yàbúdà alẹ̀ wọ́n bá mi rọ́ mọ́tò yìí débi ní àti wọ bí ni mọ́tò yìí ò start mọ́ náà. Ngbọ́ kí ló ṣe mọ́tò yìí ẹ̀yin ọmọ òsì kẹsàn kí ló ṣe mọ́tò yìí nígbà tí wọn náà gbé mọ́tò. yàbí náà. gbogbo ìgbà tó bá ti gbé mọ́tò wá síbí báyìí pé àwọn fẹ́ ṣe mọ́tò tó bá ti bá wọn dictate 40 ẹ̀ pé ok nǹkan báyìí la fẹ́ rà o àwọn tá a bá sọ fún wọn pé ya ẹ mú owó wá wọn máa sọ pé ẹ ṣèbí ọ̀rẹ́ àwọn ló ní bí ni pé kò yẹ káwọn máa sanwó part ok ní báyìí sìn àti dictate pé oil filter yìí sìn a máa ní láti rà mí ó yá ẹ mú owó wá ẹ mú owó wá. ọ̀gá bó ṣe wà ní last time a bá wọn manage ẹ ni o wọ́n ti gbé wá igi àti bá wọn manage again wọ́n ti sọ pé ká tún káwọn ilé. ẹni sọ ọ̀rẹ́ mi pélé dúró náà ṣé ìwọ kọ́ ló ní bí ni ṣé mo wá lè lẹ́ni ní mo sàn pélé kí n tún máa mú kíkan. ó mú ìtọ́jú náà. kí ló dé. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ làjọ jẹ́ èmi kọ́ ni mò ń ta páàtì mo kàn kọ́ sí ọkọ̀ mo sì láwọn ọmọọṣẹ́ tí a ń tún ṣe. nígbà tó yọ fẹ́ bọ́ sáfíìsì ọkọ̀ tó wá ní kí wọ́n máa he ọ́fíìtà kiri inú kọ́ńpáàndì inú yáàdì wọ́n máa lè àlòkù mọ́ ṣé wọ́n á máa ṣe bẹ́ẹ̀. bí àlòkù mọ́ bíi ti báwo ṣé wọ́n lè bọ́ sínú stọ̀ ẹ̀ kan mú ọ́fíìtà nínú stọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn ni. bí wọ́n bá ti ẹ̀bùn ọlọ́kọ̀ yìí tó òfowó rà ṣé kò yẹ kí wọ́n tọ́jú ẹ̀ ọ̀rẹ́ mi. kágbé òótọ́ ni wọ́n á bùn bá ti gbọ́ pé àwọn náà bùn ọ ni. èmi ni wọ́n bá wí pé mo fẹ́ nọ́ọ̀kì ẹ́ńjìn. ọmọ kó máa nọ́ọ̀kì ni gbọ́dọ̀ àtọ́ bó ti wẹ́ kéré mọ́ yìí ẹ́ńjìnì ń bá ṣiṣẹ́ tó àmọ́ ni ọwọ́ ó rí 1,500 tó bèrè ọ̀rọ̀ bíi ṣe sáfìsì ọkọ̀ ẹgbàá lọ́rùn. ọmọ tó ṣe ọmọ débi màníjà mutí tó àmọ̀ pé owó táwọn kọ́sítọ́mà fi ń ṣiṣẹ́ mo fi ń lọ tí wọn ìwọ sì rè é ṣe kọ́sítọ́mà ọ̀rẹ́ jọ lájọ jẹ́ máa sanwó tí wọ́n fi ra pátì fún wọn bọ́ tọkọ ẹ̀ ṣe. pẹ̀lú oníṣòwò má wulẹ̀ tí ìsọ̀rọ̀ sí mi jìnnà ibi tó ń lọ ti ń yé mi so tó ń sọ ń sìn ní kí mo láti fún wọn lówó fítà àbí. lágbára Ọlọ́run tó o bá ti fún wọn ọkọ̀ rẹ̀ kú mi. pélé mo láti fún wọn lówó fítà yàrá. sẹ́mi ni kí n fún wọn. pélé ẹ máa bọ̀ jájọ lọ mú ti. ó lójú tì ó dé yìí ìmọ̀ràn tí fún ọ ó dé yìí ìmọ̀ràn tí fún ọ mọ̀ fún owó táwọn kọ́sítọ́mà fún mo fi rántí èyí owó ọ̀sán kí tún máa fowó ra kiri. orí pẹ́ mi náà súnmọ́ jọ. báwo ni màá mú owó fítà wá ṣebí ẹ bá ti dè tán máa ṣiṣẹ́. àmọ́ ẹ̀wà olùsí ń dọ̀rẹ́ mi náà orí yín ọ̀dà lórí wàtà ṣébí kí ní bẹ́ẹ̀ gbogbo ìdí 1,000 lẹ́yìn náà orí yín ọ̀dà ẹ̀ ní mọ̀ọ́sẹ̀ olùsọ ológógóró ìwọ náà torí pé olórí ibú ti bí ọ̀wà mọ́ láti gbé ọ síwájú kọ́ ọmọ tó sì. ọ̀gá iṣẹ́ ni mí o. pé tó bá ti di ọ̀rọ̀ olówó dé yẹn ìgbà yẹn lẹ máa kúrú tẹ máa ga tẹ máa dọ̀kálẹ̀ ẹ fẹ́ gbowó ẹ máa gbowó lórí wọn ti kọ ìgbàlá ìsìnkú yìí gbogbo yẹn sọ̀rọ̀ bíbí bèbí aláwọ̀ ọ̀tẹ̀ níwọ̀ máa ṣiṣẹ́. bẹ́ẹ̀ sá mo ṣiṣẹ́ gan sá try. sá dáadáa. Èmi náà máa ń ṣiṣẹ́ gan sà. Ṣàlàyé ó máa ń ṣiṣẹ́ gan. Ṣàwé ó náà máa ń ṣiṣẹ́ gan. Àná òun máa ń ló máa wò ní. Èyí sà. Máníjà. Yes sà. Inú mi ò dùn pẹ̀lú àwọn nǹkan tó ń lọ bí. Tó mọ nígbà tí ń débí lọ́sàn-án, mo rí àwọn plus kan tó ti fọ́ sí gbogbo lẹ́lẹ́bẹ̀ẹ́. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí ìlà? Ọ̀gá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí iṣẹ́ ń lọ dáadáa o ajé dẹ̀ ń wá lẹ́ni nìkan kí n má fi kún kí n má yọ kúrò ọmọ Ajíbọ́lá yìí kò fọ́ búlọ́ọ̀kù rárá ó fọ́ 5 pẹ̀lú bọ́ọ̀dọ̀ 5 ló fọ́ mo dẹ̀ kí leléyìí oníkémi gbẹnu sọ́run o onílá o òun àtọ̀gá mi mọ̀ bí táwọn dì í sí o wípé ṣé mo mọ bí òun ṣe jẹ́ sọ́gá ni wípé ọ̀gá tó wá fóun lórí ọ̀fẹ́ kóun ò bá fọ́ gbogbo búlọ́ọ̀kù lé iṣẹ́ mo ní yé ibi táwa ti ń jẹun ṣé wèrè ni ẹni ṣé o mọ iye tó ń ta sìmẹ́ǹtì sí i
kò rí bẹ́ẹ̀ o ó ń tà láti rope mi ní sá. ó fẹ́ rope ẹ̀ ó dẹ̀ máa fi rope ẹ̀ á fi dé ilé ayé ẹ̀ tó yẹ pé àti rí jù gangan ẹ̀ á dìṣòro fún ẹ̀. blọ́ọ̀kì 5 ìwọ nìkan ṣó mọ iye tí sìmẹ́ǹtì jẹ́ wọ́n ṣe ẹ wọ́n ti tẹ̀lé ẹ láti ìlú yín wá. wo mọ̀ọ́mọ̀ fún 5 tán iṣẹ́ yọkan kò tẹ̀ lé kò lé fóun ẹ̀ kan rí mọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ nínú owó ẹ̀ ní ti máa yọ blọ́ọ̀kì yẹn ní bá ṣírò ẹ̀ dáadáa owó ò lè ju 1.5 tó máa kú. ẹ tó tó lọ ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀gá 1.5 kẹ́ ẹ̀. yóò mọ orúkọ ẹni kówó pé ní ìfàdí inú títí ẹ̀ máa tún jọmọ́ títí ẹ̀. I trust you. ẹ má ṣe bẹ́ẹ̀ sá o ti ṣe. ṣé wọ́n ní wàrà tẹ́lẹ̀ yìí ni àbí o ní ọ̀rá lára àbí o ní nǹkan tí a ṣó gbádùn. ó tún wò mí. báwo ló ṣe fẹ́ kí n ṣe. iyọ̀ ayé ló jókòó gbogbo ilẹ̀ dẹ̀mọ́ yìí pé wìdátà mi ò lè ṣe kankan orí mi ò tẹ̀ ọ́ ṣe jàre parun létí gbà lọ́wọ́ mi. nígbà tó lè rí sá. ṣó wọ bíìsì ní àdúrà gbà lọ́wọ́ mi. dáàtọ̀ tẹ fún mi yóò lè tó kankan àbúrò mi wà lọ́sibítù. ẹ lọ gbé kó ń bẹ ẹ gba yàrá fún bẹ. àgbà yàrá èmi ni màá tọ́jú mọ́ sí mi èmi ni bẹ́ẹ̀ mi dá lé wa ẹjọ́ tó rọ lọ ẹjọ́ ẹ bá mi jẹ́ kó wé pé 4,000 mo ṣiṣẹ́. tó ń gbọ́ ó ṣe máa di bọ́tà mi lálẹ́ tó ní òun yàgò lé ní. owó tí mo nílé ní nìyẹn ṣé kí n máa lù sí ni o fọ́ blọ́ọ̀kì 5 àbó gbọ́ nǹkan tí máníjà sọ. máníjà ò tẹ́ láti parọ́ mọ́. o fọ́ blọ́ọ̀kì. ajé pé bó ṣe ń bàjẹ́ ṣe ní kò ti wá ní. bó ṣe ń bàjẹ́ ní injury player ni mo ra táwèrè. oye tí mo ní nìyẹn má yọ mí lẹ́nu kó kú níwájú mi. oúnjẹ ló máa fi sí wọn fi sówó gbà. mo bẹ fi ṣe 500 1.5 tó yẹ kó gbà. mo ṣiṣẹ́ látàárọ̀ ẹjọ́. ẹ̀mí mímọ́ ni mo fẹ́. ọ̀gá àníyàn. ẹ̀mí mi ò gbọ́dọ̀ bọ́. mo ní kó ló lé sà. alágbára ràn mí lọ́wọ́. ẹ ṣe gọ́ta. manager ìwọ rẹ́rìn-ín wo ibi ìsìnkú ọ̀gá ẹni búkú ọmọ ilé ẹni wọ́n tẹ̀lé tẹ̀ ẹ̀jọ́. iná mi ò gbọ́dọ̀ kú. ẹjọ́ tó yọ lọ́wọ́ gbọ́dọ̀ gbé ẹjọ́ tó yọ lọ́wọ́. ọ̀gá ẹjọ́ tó yọ lọ́wọ́. ọ̀gá ẹjọ́ mo fọ́ lọ́bẹ̀ ọ̀gá ẹjọ́. máa fọ́ orí ẹ̀. bó ṣe ń lọ yẹn. ẹ bá mi bẹ̀ wọ́n. ẹ bá mi bẹ̀ wọ́n. bó ṣe ń lọ yẹn má padà wọdún bí mọ́ má padà wá síbí olórí. iná kékeré. wèrè tó wọ́n nǹkan lẹ̀ ní àlúrà o. àkú fún ẹ family àṣàlà ìlú lórí burúkú. wọ́n tọ́ ọmọlẹ̀ tó tayọ. kí ló ń ṣẹlẹ̀. jagunjagun dé. kò sí ìwọ̀n kan wà káàkiri. ajagun rami alágbára. anytime any day. ẹ̀mí mímọ́ wá ṣiṣẹ́. ọba ẹ̀mí lálágbára. ọjọ́ kò rọ mi. iná tó gorí ilé tó fẹ̀jú. ìran afẹ́fẹ́. ó máa rànjì lọ́wọ́ ni. ìyá mi kí ló fẹ́ yíyan àtùpà náà ra làákò fowó dìgbà. ìyá mi kí n bá rà tùpà nígbà ṣe ń jì lọ́wọ́ ta ni. kákùnrin tọ́ra kó fowó síbẹ̀ fún mi gàrí sí ìjì kan. wọ́n rí ibi tẹ́lifí ti tajà fún èèyàn tí mo fún ṣe ń jì. fowó síbẹ̀ kọ́ mọ́ lọ ó lè lọ mo kí n lọ dáhùn. gbèsè yìí ti tó gẹ́ ìyá ò tọ́ sí mi. ìtọrọ jẹ́ ti tó. má sọ mí di ńlá. ayé àwọn ọmọ mi ò gbọ́dọ̀ bàjẹ́.
kíje ẹ wo gbogbo ẹbú sọlé mi dílé pàǹtí ẹ wo ṣé mo yẹ gbalẹ̀ ìrìn nígbà tó dé bí. bàbá lọ kí ló ṣẹlẹ̀ ẹ jẹ ọkọ tó kù lọ́wọ́ mi kíje wàá dẹ́ ṣe báyìí náà. kò fẹ́ lù mí kò lè lù mí kó bá tẹ́ ẹ ṣó máa tẹ́ kí ṣẹlẹ̀ jọ́sì ẹ̀yìn ọ̀sẹ̀ kan jọ́sì ọ̀sẹ̀ kan. jí báyà mi tó ń torí bẹ́ẹ̀ ṣí máa pọ́n ẹ o ṣí máa pọ́n ẹ o èmi ló jánu o ẹ̀yin ọmọ ajá fún ẹni ṣiṣẹ́ ṣe ẹ máa lọ sábẹ́ tó wá bá o ti yé ẹ lọ sọ́dọ̀ yá yẹn ẹ gbá pẹlẹbẹ kọ̀ọ̀kan ẹ̀yin ọmọ rẹ ẹ fi gbóyè kí ni ẹ wá fi sílẹ̀ kù fún mi. ọmọ tí wọ́n bá lẹ̀ kùn jẹ́ ẹ̀yin ló tẹ̀lé kọ́ ní bá tiẹ̀ bá jẹ́. ẹ tó fẹ́ yí ṣe ń dà sọ́run aláràkà. jìbìlẹ̀ tí wọ́n lè máa fọ́ inú ṣe fún máa bọ̀ yíbo lọ́wọ́. bàbá mo rò síwájú mo rò sẹ́yìn mo rò sọ́tún mo rò sósì mi ò rí rò gbogbo bí mo ṣe ń rò báyìí ló ń dí kókó mọ́ mi lọ́wọ́ mo wá rí i pé ṣé ò kì í ṣe ohun àmúṣeré ìyà ò kì í ṣe ohun tá à ń mú ṣàwàdà èmi náà fẹ́ bá wọn lọ́rọ̀ láwùjọ ṣàánú mi. aṣọ lè padà wá yóò wá àbí kí ló tó sọ̀rọ̀ nígbà tó bá ṣe ó yẹ kó ṣe ẹran mi níwọ̀n tó o bú mi tó o pé n ò lóògùn kankan ó fùtù fẹ́ tẹ̀ nínú ọ̀rádò ọ̀rí nǹkan kan kí n sómókè ọ̀sọ́ débi pé ìlẹ̀kẹ̀ tí mo kọ́ ọ̀rùn onídìí obìnrin kan mo ti gbà ó wá lè padà wá pé kí n ṣàánú rẹ̀ ọ̀fẹ́ tòsí mọ́ ọ̀fẹ́ jìyà mọ́ ọ̀fẹ́ bó sì múlẹ̀ bẹ́ẹ̀ gbẹ́sù. ẹjọ́ ìyàwó ìkẹrin gbọ́mọ mi là ṣàánú mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tíṣẹ̀ bá ṣẹ́ni títí ó lè mú ni yí lórí ó lè mú ni jẹ́ kí èèyàn máa sọ nǹkan tí kò yẹ kó fẹnu sọ bàbá tó fẹ́ lọ gbogbo lè wá dúró jọ ó ti fi gbólẹ̀. Ìrí àìfarabalẹ̀ rẹ náà bóyá gbogbo tá a máa ń sọ ìgbà tí lójútùú àìfarabalẹ̀ rẹ bẹ́ẹ̀ lọ́nà àbáyọ ìyá rẹ ń kọ́ ìyá mi àbí ìyá mi ni ó wà nídìí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí mo ń sọ a kì í nígi lóko ká má mèso ẹ̀ ọ̀pọ̀ ọgbà tí wọ́n sún mi bá fẹ́ sùn báyìí wọ́n máa ká ẹsẹ̀ sára ògiri ni wọ́n á ta àyà sókè dáadáa wọ́n máa ń sùn bí àwọn lóru. èmi ò pé ìyá rẹ̀ àjẹ́ o n sì pé ìyá rẹ̀ ní í ṣe wà tàbí rẹ̀ wo ṣe mọ́tàn bẹ́lẹ̀ ẹ̀dẹ́ bá fẹ́ pé ẹ̀dẹ́ èèyàn ń farabalẹ̀ ọmọ orú ẹ̀dẹ́ tó fẹ́ pé àbí kò yé ọ wà gbéra ó lè bá ìyá àti wà tàbí rẹ̀ ọ ra bàbà ẹ ra bàbà wájú ìyá rẹ̀ wọ́n wúre fún mi ìyá rẹ̀ bá ti lè dúró tó ti ṣàkóso àti lóṣù ìmọ̀ bá ṣe. Ìbùdó lọ́rọ̀ làwùjọ. Aya gbọ̀rọ̀ àmọ́ tó bẹ́ẹ̀ lè lówó lọ. Àṣepẹ̀lẹ̀ fọwọ́ rẹ o. Ọgbọ́n. Agbára ọba máa fáyà jù. Tọ̀tọ̀ láyé. Ìgbà pẹ̀lẹ́ kì í máa rówó. Gbogbo wọn ti ńlá. Báwo ni a? Yorùbá bọ̀ wọ́n ní inú ni bí mi nǹkan ta ìmọ̀ wá wò. Mánéjà mo fẹ́ béèrè ìbéèrè kan ẹ̀ṣẹ̀ wo ni Jíbọ́lá ṣẹ̀ débi wípé o máa fi máa tírìtì ẹ̀ bí kò máa parọ́ mọ́ bí kò ṣáà máa takò mánéjà kí ló dé. Òótọ́ ni mánéjà mo ti fẹ́ béèrè gangan lọ́wọ́ yìí ẹ̀ṣẹ̀ wo ni Jíbọ́lá lè ṣẹ̀ yìí tẹ́ẹ̀fì fẹ́ rí ìmí ẹ̀ látàn kí ló lè ṣe fún yín mo ti fẹ́ béèrè lọ́wọ́ yìí mánéjà torí kẹ́kọ̀ọ́ dédé ètìyàn láì ṣe kó ṣe kọ̀ọ̀kan fún yín àbó ṣe èyí torí kò yé mi. ẹ o
nígbà tí ráfẹ̀ tí wọ́n ti ń sọ pé Yorùbá bọ̀ èmi kọ́kọ́ fẹ́ ní kí Yorùbá padà nù nítorí a ṣe parí iṣẹ́ ni kò sí kan tí Yorùbá fẹ́ ṣe láàrin mo wá kọ́ wò pé tó tó àfòwé ti lẹ́yìn wọ́n dà ń pa ọmọ yìí fẹ́ sọ nǹkan tó lọ́pọ̀lọ́ ìwọ náà tí wọ́n á sọ̀rọ̀ tó fojú pọ̀ ó fẹ́ pè yí mi ò ń pè bí èmi kò yé mi. ẹ wo ẹ jẹ́ sọ tó tọ́ fún yín ọmọ Ajíbọ́lá yẹn kò ṣe mí níwájú Ọlọ́run àtẹnìyàn Ajíbọ́lá ó ṣe mí ṣùgbọ́n ṣé mo pé bíi kéèyàn máa bọ̀ kó ti dàgbé síyàn lára ṣé wọn náà mọ bó ṣe máa rí kéèyàn wá fẹ́ súnmọ́ ẹ. bẹ́ẹ̀ náà máa rùn ún. á dà fún ẹ bó ṣe ń rùn sí mi. èmi náà wò náà pé láti pé èèyàn lógun ìdílé kí ló lè fà kí èèyàn ti máa bínú èèyàn láti pẹ́ nìyẹn ṣẹ̀ ogun ìdílé kan nìyẹn. ó sínwìn ni ìwé ológun ìdílé ló wá ń gbé blọọkù. ṣé mo lógun. ó ní ṣó ẹ mọ iye ọdún èmi tẹ́ ẹ pé ní máníjà yín. máníjà blọọkì ni o kò ń ṣe kíní o. ẹ ní jẹ́ ẹ̀kọ́ gidi. ló jẹ́ rẹ̀. èmi ni mánéjà blọọk ṣe òbí àkòhùn mi kì í jẹ́ mánéjà Dangote yìí ẹ wo bí táwọn àtàtì ṣe mánéjà ẹ ń ṣeré mi. mo tún wá pè yín ẹ béèrè kan lọ́wọ́ mi mo tún bá yín sọ tó tọ́ pé bọ́ọ̀ yìí kò ṣẹ̀mí normal mo kàn gba tiẹ̀ ní mo dẹ̀ gba tiẹ̀ ọtí mo gbọ́dọ̀ rẹ̀yìn ó gbọ́dọ̀ fi bílẹ̀ fún mi yes mo mọ̀ gbà tó débí ó gbọ́dọ̀ fi bílẹ̀ fún mi ní sẹ́ẹ̀. imagine òun náà kò ti yí mi náà báyìí. ó di tiyín nìyẹn. for no reason. ó di tiyín ó yá ẹ̀yin méjèèjì mo ti kà yín máa Ajíbọ́lá ẹ gbọ́dọ̀ fi bílẹ̀ fún mi. mo dẹ̀ máa ṣiṣẹ́ lé lórí wàláì formation ti máa lò ẹ lè mọ yasin wàláì tẹ́ bá gbé gogo ó máa bà tíkẹ́ẹ̀tì ń jẹ́ straight win máa bà tíkẹ́ẹ̀tì ń jẹ́ unidaf máa bà tíkẹ́ẹ̀tì ń jẹ́ anybody win máa bà tíkẹ́ẹ̀tì ń jẹ́ wàláì. èmi mo máa bẹ ṣe wá bí o àti lọ́yìn wo àṣàì sọ fọ́ọ̀gà má bà tí ń jẹ́ abatẹni jẹ́ lèmi tó kàn mí ṣe é ṣeré ni. ṣé torí mo tẹ̀ máa bá yín tó kàn yín bá mi sọ̀rọ̀ Ajíbọ́lá mo tún. kó rẹ̀ ṣù aláì bó ṣe ń wẹ̀ tí bá ní kí fọ́ búlọ́ọ̀kù mọ́ ẹ lóró tí wọ́n ni. wo tẹ bá tún bá mi sọ̀rọ̀ Ajíbọ́lá ẹ tẹ má bá mi sọ̀rọ̀ manager is manager ẹ jọ ẹ fún mi ní respect manager. bọ̀ mọ̀ pé wọn nìkan ò lè dáṣẹ́ ìṣe o lè dáṣẹ́ o. I don't understand. Imagine mo gbórí ọmọ wo. Ìyá Ajíbọ́lá wọ́n náà gbọ́ mi lé ohun tó fi wò ló ṣe ó yá wèrè ṣá. Omi ni mo nílò jọ. Irú ìṣàkọlẹ́kọ̀ọ́ láwo ni. Ó yá wèrè ni. Ó ṣe é ní. Ọmọ ṣe jí mi tán náà, ọmọ mi, ọmọ ṣe gbọ́ mi. Ṣé ó já wèrè ni? Ó ṣe é ní. Ọmọ ṣe tó ṣe sí náà fún mi. Ọmọ ṣe dà fún tí jí mi tán náà. Ìyá Ajíbọ́lá, fún mi, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń lọ? Ọmọ mi wò náà mú bí mi à. Kí ló dé tó ń ṣí ọwọ́ sókè tó ń lọ? Ọmọ bèbí lẹ́rìí ẹ̀gbẹ́ bóyá gbà mí lábẹ́ ẹ̀kọ́. Ọba ẹ̀. Èmi jókòó mi ìmọ̀wọ́ tó ń ṣe olóhùn ní kí n lọ mú mi wá. Mọ́mì, ọmọ yóò wọ́jọ́ orí mi ẹ̀wọ̀n kan tó dà sí mi lára. Ó dẹ̀ gbá mi ó ní kí n lọ mú mi wá. Mo ní mi ìgbọ́ nǹkan tó ń sọ. Ó dẹ̀ tó jẹ́ sí mi lára. Ọkọ̀ ọgbà máa ń dẹ̀ ẹ́ láàmú. Mi ò tiẹ̀ kọ́ rárá. Kò lẹ́kọ̀ọ́. Èmi gan rí i pé ò lẹ́kọ̀ọ́ ọmọ tí ò bá dẹ̀ ti lẹ́kọ̀ọ́ ìta náà ló ti máa ń kọ́. Ó ní ìyá tó dá ní ẹ máa kọ́ òun ní ọgbà. Àbí bó ṣe bá mi kọ́ yẹn mo láìka kí ló dé má sunkún. Ọlọ́run tí o rọrùn ẹ̀ fún ọmọ mi. Ìyá Ajíbọ́lá lọ change aṣọ lọ change aṣọ. Ṣé òpé pọ̀ nígbà kí kọ́sọ́mà dé kó báyìí báyìí lọ́wọ́ ṣọ́ni. Àwọn mi mọ́ mi kò ṣe ṣe ọjà mú mi olókùnkọ́ tó ń ṣe mi oúnjẹ wá tá mi ní kó bá mú mi kò dá mi náà. Bóyá kí n jẹ máa lọ ilé ìgbé ní mo jẹ̀bi pádùn kan tí yìí sọ. Ẹ̀ẹ́dùn dá mi náà. Ẹ lè ní kí n má bínú. Ẹ lè
bínú àbí. Márùn lẹ́jọ́. Ó ti change tán. Ẹ̀m tó sáyé fún. Má wulẹ̀ fọ́. Sórí pọ́ lórí burúkú nìyẹn. Sórí pọ́ ti ya wèrè. Sórí pọ́ àwọn tó ń tẹ̀lé ẹ̀ ò padà lẹ́yìn ẹ̀. Má kúnlẹ̀ fẹ́mi o. Sórí bó ṣe rọra kúnlẹ̀ yẹn náà ni kò ṣe dìde o. Má kúnlẹ̀ fún mi ò ní ló mú ẹjọ́ o. O ṣí ọwọ́ ẹ̀ sókè ọ̀nà ọmọ tèmi. Mo wá wí tán o ní èmi ò kọ́ ọmọ tèmi. Ó tún wá fi adélé lórí oṣèpá bámbárì ọlọ́mọ àlè ni. Wá fi bàbá ẹ̀ rán lé mi. Òní ló máa bá mi fi bàbá tó bí. Ìwọ lórí burúkú aṣòro bá tó pọ̀. Sórí gbogbo nǹkan tó wù tó kéré tó tóbi. Mú mi ìfẹ́ rí ẹ ṣọ́ọ̀bù mọ́. Iṣẹ́ ẹ̀ ti tán bí o. Ó lè kọ́ ní burúkú tẹ̀ wá bá mi. O ṣí ọwọ́ ẹ̀ sókè ọ̀nà ọmọ mi. Tí mi ìbá sílẹ̀ wàá pa kí n tó dé. Lójú mi níbi tí mo jòkó sí náà. Àìfi ní pẹ́ ní àìfẹ̀yẹ̀pẹ̀yẹ̀ tí máa ràn kó sábà tẹ̀wọ́ọ̀lù. Ìwọ níbi tó ti ń jẹ tó ti ń mu. Omi ó fẹ́ pa mí. Ó lè pa ara ẹ̀ ló máa pa. O ní goat láti ṣí ọwọ́ ẹ̀ sókè ná ọmọ tèmi. Bẹ́rù bá ti pẹ́lẹ̀ alájọbí ló máa bú. Bí o fẹ́ rí ẹbí mọ́. Sọ́ọ́rí bí mo ṣe ń rọra ń sọ lẹ́rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bí mo ṣe rọra ń sọ fún ẹ wẹ́lẹ́wẹ́lẹ́, á bẹ́tà kò dìde bẹ́ẹ̀ kó tó rí the other side of me. Dìde bẹ́ẹ̀ kó máa kọ́ ní burúkú. Mọ́mì, kò sí nǹkan tí jí bọ́lá ìtọ́rẹ́ mi jẹ́ ọ̀dùn. Kẹ́kẹ́ mi ìjà ìtọ́ ti jẹ́ lórí àárín ẹ̀bí kan fún mi. Kó sì lọ́wọ́ orí pátó tó yẹ kó máa jà. Mama, ẹ̀sìn wèrè. Àbẹ́ ẹ̀rí wèrè. Ọ̀rẹ́ mi fúyà mi. Kẹ́kọ̀ọ́ mú mi mọ̀ pé yìí ni mo jẹun. Wọ́n ní I love you. Òwe ní sọ́pọ́tì mi tẹ́lẹ̀. Ṣé ní sọ́pọ́tì? Ṣé wèrè yẹn lè ní máa sọ́pọ́tì? Oh my God, I'm not sweet. Lọ́pẹ́ yìí lọ́pẹ́ kán mú wọn wá kó wá tún bí ṣe. Àbí mú mi ṣe gbóngbà kó tó lọ ni bóyá kó wá gbà torí. Wọ́n lè fìyà jẹ lójú ayé mi bí mi ò sí bẹ́ẹ̀ mọ́ gan ìyà ò lè jẹ. Ìyí ò dára. A ní ká fún wèrè ló ń jẹ kọ́ ọmọ ẹ jẹ kó lè bọ́ ọmọ kó lè bọ́ rẹ̀. Ó ń kọ́ ní burúkú, ó ń kọ ẹ̀gbẹ́, ó ń kọ wọ̀ sí. Ta ló yẹ kí gbogbo àwọn tó ń jẹ ń bí máa fọwọ́ nù la kó máa gbà mọ́ra? Ó wá náà dó ń jẹ sí la, ó ṣíwọ́ sókè ònà ọmọ fẹ́mi. Bí ẹ ò dá. Òjò ẹjọ́ kó máa kọ́ ní burúkú ẹ lọ, kó ṣì lọ. Ìgbà tó tẹ̀ ti débí gan, ọjà gan ò yá, kó ṣe ẹ̀ dànù. Ọba ẹ̀mí wọ́n jàbí jí jà fún mi kí má ṣe wáyé asán jíjà làjà má jà o bàbá mímọ́ jà fún mi. Ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á jẹ́ kó dáa fún wa ẹ rògbò lò ẹ ní wálé ayé àsán ẹ pẹ̀lẹ́ náà ìgbà tẹ́ ẹ ń lọ Ọlọ́run jẹ́ kó ní fẹ́ ńlá àwọn kọ̀ọ̀kan kọjá ẹ dẹ̀ ń ṣe ìgbìyànjú láti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n ọ̀nà tẹ́ fi ṣe ìgbìyànjú kò ṣe rárá nítorí pé a lè fi ẹ̀mí èṣù lé ẹ̀mí èṣù jáde ọ̀nà ìmọ́lẹ̀ ọ̀nà Ọlọ́run ló yẹ kẹ́ gbà láti ṣe ìgbìyànjú láti ṣẹ́gun bí ó bá ṣe é ṣe ìbá ní kẹ́ wá bá mi ní chọ́ọ̀chì tẹ́ bá ń bọ̀ kẹ́ mú ìyá yín dání o. ẹ dúró náà alàgbà ṣé mo sì mi ló ń ṣe mí. no mi sọ pé ìyá yín ló ń ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ní tìyá yín nínú. ẹ sì wà nínú ọ̀rọ̀ ẹ nílò láti tí wọ́n bá wá mi ní bá yín sọ̀rọ̀ kí ló sì wà. ẹ gbọ́dọ̀ mú wọn wá kẹ́ wá bá mi nínú ìjọ ní tẹ̀m̀bálógún close off agric road ẹgbẹ̀n ìjọ́ndù Lagos orúkọ ìjọ ẹni God Mission Church of Christ Ọlọ́run lámọ̀nà tó tẹ́ bá ti ń bọ̀ ẹ gbọ́dọ̀ mú ìyá yín dání tẹ́ bá mú ìyá yín dání mi ní dá yín lò ṣùgbọ́n ọ̀nà tẹ́ ń gbà láti wá ọ̀nà àbáyọ ọ̀nà òkùnkùn ni ẹ gbọ́dọ̀ gba ọ̀nà ìmọ́lẹ̀ kí mú mọ́ sí mi dání ṣá ẹ mú ìyá yín dání. ara ibi tẹ́ dárúkọ ẹ inú Èkó tá wà. inú Èkó iná ló God Mission Church of Christ bẹ́ẹ̀ ni Ọlọ́run lámọ̀nà. kí wàá ní kí n mú dání sáà. ẹ nílò kankan kò sí ìkọ̀kọ̀ tẹ́ nílò láti mú dání ohun kan ṣoṣo tẹ́ nílò láti mú dání ẹ mú ìyá yín dání lọ́dẹ̀ mú gbàgbọ́ yín dání tẹ́ bá ti mú dání ogun ti ṣe kí ló lọ sí wa. bẹ́ẹ̀ ni àti gbàgbọ́ yín bẹ́ẹ̀ ẹ sì lè bẹ́ẹ̀. ẹ̀mí mímọ́ wá ṣiṣẹ́ ọba ẹ̀mí lálágbára. ọjọ́ kò rọ́ mi.
àtùpà ògo mi o. àkókò owó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí ṣe rẹ̀. Màámi èyí tí mo wá ẹ̀ àgbà ṣéǹjì lọ́wọ́ yín. Ó fi bẹ́ẹ̀ lọ́wọ́ kan kó bí ọ̀dà. Ṣé wọ́n gbọ́ pé àtìrandíran rẹ lọ́jọ́ tí wọ́n ti rà wọ́n gbà ṣéǹjì? Lórí òun tó jà nílé máa bọ̀. Ó máa bọ̀. Ó máa bọ̀. Lórí òun tó jà nílé máa bọ̀. A ti pa májẹ̀mú burúkú rẹ lórí mi. Èyí tó lòdì sí ògo mi. A sì ti mú kúrò lóko. Èyí tó lòdì sí ògo mi. A sì kọ́ mọ́ ìgbélé. Lójú tí wọ́n ní ọmọ ìrànjú mọ́ mi, èmi tí kà ń wù jà tẹ́lẹ̀ tó ẹgbẹ́ tí ó tọ́ mi ní wò ni. Ṣọ́ọ̀rẹ́ o, ṣọ́ọ̀rẹ́ bí mo ń sọ fún ọ. Ṣùgbọ́n màmá, ẹ jẹ́ padà sẹ́yìn. Bí bá tẹ̀ padà sẹ́yìn ní ìṣúmọ̀ bíi tí mò ń. Ó lè máa mú wọ́n wẹ̀. Màmá mo ti parẹ́ lẹ́nu. Irọ́ lọ pa. Gbogbo owó mi ni màá gbà lọ́wọ́. Lọ́wọ́ gbà náà gbà. Ó ti gbà ọjọ́ mọ́tàrà rẹ jẹ. ẹ ní láti gbàdúrà ẹ̀ dáadáa èní ló pé 21 days tá a ti ń gba àdúrà yìí bíbélì dẹ̀ jẹ́ kó yé wa wípé láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan ò lè ṣe kí ni o kò lè ṣẹlẹ̀ nínú ìwé ìrere ti Matthew orí 10 títí dé 13 ìyẹn ni la ní. wo ńgbà tí ń bẹ lọ́wọ́ rẹ ògo rẹ gan ńgbà tí ń bẹ lọ́wọ́ rẹ kí ló rí fi ṣe. kò wúlò fún ọ àwa ń bọ́ lónìí a sì mọ̀ lónìí kó o gbà bẹ́ẹ̀ ni kó o jọ mọ́ lọ bẹ́ẹ̀. láti gba àdúrà a dẹ̀ ti wà nínú àwẹ̀ láti kí ni o láti 21 days. Ẹ ti gbàgbé ni. Pé kí ni? Pé Psalm 83:17 tí wọ́n pè ní ẹsẹ̀ 17 ó ní kó ṣègbé gáàsì tí wọ́n lójú láéláé kí wọ́n dàkú kó sì ṣègbé. Ẹ̀rọ ni irọ́ lọ pa kó gbé gbogbo ẹnu ẹ̀ sọ̀rùn sórí gbogbo ètò òun àpò ara rẹ ló ń wí sí torí wọ́n ní asá lólo arìn lólo asá kúbẹ́kúbẹ́ arìn kúbẹ́kúbẹ́ ló dífá fún èso ọ̀dàrà tí ń jagun tiẹ̀ tí ń borí ayé ìtí ọba mọ̀ wọn gbọ́dọ̀ jagun ọba tì ìtẹ́ ìmùlẹ̀ ní mọ́gun wọn gbọ́dọ̀ jagun ìmùlẹ̀ tì sórí ògo rẹ èmi ń lò lọ́wọ́ èmi ń lò lọ́wọ́. Ẹ ti gbà mí mọ̀. Rán mi létí o. Wípé Isaiah 60 sọ wípé dídé tọ̀ ìmọ́lẹ̀ nítorí pé ìmọ́lẹ̀ mi dé ògo Olúwa yóò wọ̀n nínú ayé mi ọmọ àti gbogbo ohun ìdílé mi. Irọ́ ni ikú dojúrú lórúkọ tí wọ́n ń pè fá àtètèkúsọ oníjà lórúkọ tí wọ́n ń pè èso ọ̀dàrà àgbàjà oníjà kan rí lórúkọ táwọn ìyá mi ń jẹ́ gbogbo wọn parapọ̀ wọ́n jà fún mi lónìí ò lè rógò rẹ gbà lọ́wọ́ tèmi. Màmá o ẹ wá gbà wípé orúkọ Ọlọ́run kan ṣoṣo tí jẹ́ Jèhófà òun ló wà ní Psalm 83 ẹsẹ̀ 22. Iye ológun ebi. Èmi ni. Ẹ̀yin lè wá ń di ọ̀rọ̀ mi. Èmi ni. Kí ni mo ṣe fún yín? Ó sàmì ọkọ̀ wù mí bẹ́ẹ̀ ni ó sì filẹ̀ bí ọjọ́ mọ́ lọ bẹ́ẹ̀. Kò lè lọ bẹ́ẹ̀. A ní yọ̀ lọ bẹ́ẹ̀. Kò lè lọ bẹ́ẹ̀. Mo ní yọ̀ lọ bẹ́ẹ̀. Màmá gbogbo owó tẹ̀sí wá gbà máa kú. Ìrọ̀ ẹ ti gbàgbé wípé ó kò ṣe pọ̀ kí n jáde lóko lọ́lọ́. Tí a bá wo ọmọbìnrin ó ti dé irun orí ẹ̀ kí ló fi ran ẹrú ẹ̀ ṣe láti fi ṣe kíni o láti fi ṣe ìràpadà fún ayé ara ẹ̀ fún ọmọ ẹ̀ fún ọkọ ẹ̀ fún ìdílé ẹ̀ àti fún gbogbo orílẹ̀-èdè àgbáyé níbi tí Ọlọ́run máa rán lọ fún iṣẹ́ ìránṣẹ́ nítorí pé kíni o a ní láti gbàdúrà fún nítorí pé ọba ẹ̀mí òun ni Ọlọ́run ló rán níṣẹ́ ó dẹ̀ wá ṣiṣẹ́ ẹ̀mí ni ọba ẹ̀mí ni ẹ jẹ́ ká wá gbàdúrà pé kí ọba ẹ̀mí kó wá ṣe kíni o. Bẹ́ẹ̀ ni nítorí pé ọmọ yìí ó wà nínú ayé ẹ̀yin nìkan lẹ gba Jésù Kristi lólúwa àti olùgbàlà ṣùgbọ́n ọmọ yín ò tí ì gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà ó wà nínú ayé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan kíni o ẹsẹ̀ kan nínú olúwa ni. olùtagbà ògo olùtagbà ọlá olùtagbà ọlà bóde bí ìṣe mi tí mo máa wá ra igbá ṣùgbọ́n lọ́tẹ̀ yìí igbá ńlá tí mo fẹ́ sanwó rẹ̀ náà ni mo fẹ́ gbé èmi ò ṣetán àti gbé igbá kékeré o owó igbá ńlá mi rè tó
má dán o padà ó di àdáni. kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣe bí mo ti san owó tó yẹ kí n san ẹ sì gbé ọjà tó yẹ kẹ́ ẹ gbélé mi lọ́wọ́ ẹ gbélé mi lọ́wọ́ tó bá wá jẹ́ pé n tẹ́ ń ṣe láti ilẹ̀ wá àbí n tẹ́ ń rò lọ́kàn ní wípé èmi ò sanwó igbá ńlá màá wá gbé igbá kékeré ìyẹn ò lè ṣeé ṣe o kò lè ṣeé ṣe rárá. ṣé o ti gbàgbé ni pé àtìrandíran ọ̀rẹ́ kan wọn ò sanwó gbá ńlá rí kọ́ gbé gbá ńlá gbogbo ìlàkàkà yín ìjẹ́ èèyàn yín akitiyan yín láti jẹ́ ni ọlá láti jẹ́ ni ọlá ṣé ẹ mọ̀ pé ẹrú sì lẹ fi ń ṣe yín. ẹrú sì fáwọn ta ni tó bá èmi ò ní gbà o tó bá jẹ̀jẹ̀ wípé àwọn bàbá mi ti sanwó gbára bá gbégbá kékeré ó ti fi dandan kó jẹ́ olúfúnmọ́ lórí tèmi lẹ́yìn ilé mi ò gbé igbá ńlá tí mo sanwó rẹ̀ ìwé igbá kékeré kankan tí mo lè gbé. àlá tí ò lè ṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ ni. olùtà mo ti mú igbá kékeré wá ǹjẹ́ fẹ́ gbé igbá ńlá mo mọ̀ pé wọ́n á tún bá mi sanwó igbá ńlá. ó ti ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn ajínọ̀sẹ̀ olùtà tó ń jẹun ajígbọ́n ni bẹ́ẹ̀ ni o fowó gbá rẹ síbẹ̀ kó o gbé ńlá kó o sì máa bá ní àjò rẹ lọ. ẹ ṣeun olùtà o. ẹ gbé alábàjọ tó fi ń pè yín lájínọ̀sẹ̀ tó jẹun ajígbọ́n ni èmi ń ṣiṣẹ́ mò ń tàràkà mò ń ṣègbìyànjú mò ń ṣàkíyàn nínú ayé mò ń tàṣẹ mò ń tà òṣì èyí wá ń gba gbogbo ẹ̀mí kò ṣeé ṣe o ó ti dókun bẹ́ẹ̀ tó. láti bó ti bó ta ni ẹ báwo ló ṣe jẹ́ ńlẹ̀ yìí. ajínọ̀sẹ̀ olùtà fọwọ́ lẹ́rán kó o máa wòran bó o bá sọ pé o fẹ́ gbégbá ńlá ṣé májẹ̀mú táwọn bàbá ńlá rẹ dá ṣé wọ́n ti san án ni. májẹ̀mú wo ni tèmi ò mọ̀. àwọn bàbá ńlá rẹ ò dá májẹ̀mú kankan irọ́ gbuu ni ajínọ̀sẹ̀ gbégbá. ọmọ ọ̀ràn kíran. adébàgbèsè olùtà ó dá ẹ ṣàlàyé fún mi. ìyá ẹkú kalẹ̀ ẹ̀yin ni mo wá rí fún nǹkan tó ń dùn mí lọ́kàn gidi mo sì wá rí yín ìyá mo wá fún àṣírí tí ẹ fi ń dàgbà tẹ fi ń dògbó nínú ìdílé yín gbogbo ìlú yìí ló mọ̀ pé ìdílé yín ní ìdílé alápẹ̀tù ẹ̀yin lẹ dàgbà jù nínú ìlú yìí. òun ni mo wá fún ìyá kí ni ìwúlò owó àti ọrọ̀ àtọlá tíyàn ní tíyàn lẹ́mìí gígùn láti fi lò ó ẹni tó kéré jù nínú ìdílé yín ó ju èmi ọgán tí mo jókòó yìí lọ ìyá nǹkan tí mo wá fún ni ẹ fi àṣírí yẹn fi hàn mí. ṣé ó lè ṣe pàṣípààrọ̀. pàṣípààrọ̀ nǹkan kékeré ní pàṣípààrọ̀ ìyá wa láti ṣe pàṣípààrọ̀ màá ṣe pàṣípààrọ̀ tí nǹkan mi bá wà lẹ́yìn pàṣípààrọ̀ màá ṣe ìyá wa. ṣé ìwọ lè sọ àṣírí tó wà ní ìdí ọ̀rọ̀ yìí tẹ́yẹ lówó tẹ ṣe ní àlùbáríkà. àṣírí òun ló kéré jù ìyá màá sọ fún yín tẹ́ bá ti ṣàlàyé àṣírí tí ẹ̀yin fi ń di àgbà tẹ́ fi ń dògbó tẹ́ ti fi lé mi lọ́wọ́ màá sọ àṣírí tá a fi ń lọ́rọ̀ fún yín ìyá wa. ṣé lóòótọ́ ni ìwọ fẹ́ ṣe èyí. ìyá wa mo ṣetán láti ṣe. ó dá ọ lójú yé. ìyàwó dá mi lójú bá a ṣe ń kú ní kékeré kò tẹ́ mi lọ́rùn. tó bá ó dá ọ lójú mọ́wọ́ rẹ wá ó dáwó. ó dì múlẹ̀. ó dáwó. ó dì múlẹ̀. lójú bá yẹ jú. kóun máa yẹ ìyẹn àwọn nìyẹn ìyẹn ti lọ àlẹ́ mi ṣe tán mo fẹ́ yí ègún ìdílé wa padà èmi ò gbé igbá ńlá lẹ́nu ni o. àná ọmọ ọ̀ràn kíran ni ẹ ò fẹ́ lọ́lá ṣọ́lá tọ́ sí ẹ ni ṣé yìí tọ́ sí ẹ gbajúmọ̀ tọ́ sí ẹ ọmọ kékeré ààrẹ kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fọlá ṣe. bàbá
àwa làgbàlagbà tọ́lá tọ́ sí tí ìtọ́ sí tí gbajúmọ̀ tọ́ sí ìtorí ẹ̀ náà la ṣe ń gbégbá ńlá ẹ máa sìn wá kù ní. àbájọ náà tí wọ́n pè ọ́ lájínàṣẹ́ ìwọ ajínàṣẹ́ tí ń jẹun ajígbọ́n ni ìwọ ló ń gbọ̀ lálùmọ̀kọ́rọ́ yìí gba ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ tèmi ń fi ìlàkàkà àti ìlàgùn mi láti wá ra ìgbà ọlá fúnra mi kémi náà lè dológo láyé èèyàn burúkú ni ẹ kò lè ṣe ṣe àní ò lè ṣe ṣe kò lè ṣe ṣe kò lè ṣe ṣe ṣe. bó ṣe wà yìí ó ń jìjàkadì nínú ẹ̀mí ẹ máa wá dá májẹ̀mú níwájú Ọlọ́run ẹ̀yin náà lẹ máa tú ọmọ ẹ̀ sílẹ̀ nítorí pé ọba ẹ̀mí ni yín ẹ máa tú sílẹ̀ a máa gbàdúrà ẹ̀yin lẹ máa fi anointing lẹ máa fi tú sílẹ̀ nínú ìdààmú tó wà yìí. májẹ̀mú pẹ̀lú Olúwa májẹ̀mú tí mo bólúwa dá kò mà ní jẹ́ májẹ̀mú kékeré kò mà ní jẹ́ májẹ̀mú tí aráyé kan lè dà kẹ́ni tó máa bá lọ tó máa bá lọ májẹ̀mú tí máa bá Ọlọ́run dá níwọ̀n ìgbà tí Ọlọ́run bá ṣẹ́gun fún mi tó dá ọmọ yìí padà tí gbogbo àwọn ọmọ míyàn tí wọ́n yanjú tó gbọ́wọ́ mi tú orílẹ̀-èdè sílẹ̀ alàgbà kì í ṣe àwọn ọmọ tẹ́mi bí nìkan àti àwọn ọmọ tí Olúwa bá kó dé mi lọ́wọ́ àti gbogbo ọjọ́ Ọlọ́run alààyè àti gbogbo àgbáyé àní àti mùsùlùmí àti onígbàgbọ́ láti dá àwọn ènìyàn tí èṣù ti rà lọ padà wá sínú ìmọ́lẹ̀. alàgbà jẹ́ rántí wípé èní jẹ́ àpẹẹrẹ ọjọ́ kan nínú ayé èmi àti gbogbo àwọn tá a wà níbí. Èní jẹ́ ọjọ́ 12 oṣù 12 ọjọ́ èní gọgọgọgọ ni mo fẹ́ fi dá májẹ̀mú pé ní gbogbo ìgbà tí ọjọ́ 12 oṣù 12 bá bá mi ní ayé tó bá mi ní àyè lọ́jọ́ rere jẹ lọ́jọ́ àìrí jẹ lọ́jọ́ tí ọ̀kẹ́rẹ́ tòbí sùn tí mo dẹ̀ mọ̀ fún Ọlọ́run ní olùgbàlà tó wà láàyè tí ó yọ mí kò ní gbogbo ewu yìí ẹni tó bá ti ní Kristi ó ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí ó ti di tuntun. Màá máa mú àdúrà mi àwẹ̀ mi ìṣòro ní kíkọ fún odidi ọjọ́ 21. Praise the Lord. Hallelujah. Bí ọdún á fi yípo kí Olúwa gba májẹ̀mú náà ó sọ di ẹ̀mí mímọ́. ọ̀rọ̀ yà mí. kò ṣeé ṣe yà mí. kò ṣeé ṣe ìpínlẹ̀ òṣèṣe. kò ṣeé ṣe ṣe. báwọn bọ́mọdé bá ti lóhùn òmọ̀wẹ́ lóhùn tó lóhùn òmọ̀wẹ́ lọ́wọ́ àjà àwẹ̀ àfihàn àjà àwẹ̀ àfihàn gbégbá ńlá kó máa lọ. ẹ ṣe àti àwọn orílẹ̀-èdè ń bínú kù tí àwọn ọba ayé kẹsẹ̀ jọ tí àwọn ìjòyè gbé wọn pọ̀ sí Olúwa àti sí ẹni ọ̀rọ̀ rẹ̀ pé ẹ jẹ́ ká fa èdè wọn já kí àtìmọ́kù wọn kúrò lọ́dọ̀ ẹni tó jókòó lọ́rùn yóò rẹ́yìn Olúwa yóò yọ sùn sí wọn yóò bínú sí wọn yóò yọ wọn lẹ́nu níbi jíjẹ ẹ̀kan mú fọ́bà mi jẹ lórí sínú òkè mímọ́ ó ní lónìí mo bí ọ béèrè lọ́wọ́ mi ò fọ́ ajínàṣẹ́. kí ni ìyá àjọ wọn ni. ìwọ. fámílì Jésù lẹ́yìn. kò yí ẹni. ẹ̀mí òkùnkùn ló ń jọba bí yìí. kí ló wá débi. ìmọ́lẹ̀ máa ń borí òkùnkùn ni. bẹ́ẹ̀ ni bí ọyẹ́ ṣe máa ń borí ooru
ajẹ́ tó wá wọlé tẹ̀kọ̀ mo fẹ́ sọ fún ẹ pé máa fẹ́ jẹ. irọ́ ló pa nítorí wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé láti fi fún mi gẹ́gẹ́ bí ìwé Matthew 20:18 ṣe wí kò sí ìkọ̀kọ̀ tó ti fi mi ṣe. ajínàṣẹ olùtà tó bá dà bẹ́ẹ̀ máa wí tẹ̀lé mi báyìí pé arápásá lórúkọ tá à ń pèlé ayé o. arápásá lórúkọ tá à ń pèlé ayé. ọlákọ̀rọ̀gùn kan lórúkọ tá à ń pèsè ọ̀dàrà. ọlákọ̀rọ̀gùn kan lórúkọ tá à ń pèsè ọ̀dàrà. màrìwò yẹ́yẹ́yẹ́ là á pọ̀gùn. màrìwò yẹ́yẹ́yẹ́ là ń pọ̀. ó yá igi olúfẹ́ tó lanu kó panu dé. ẹ̀yin àti tani níwájú tani níwájú olórí Olódùmarè ọba tí gbogbo ìyìn àti ọlá àti ògo jẹ́ tiẹ̀ ọba tí kì í kú ọba tí kì í ṣá àìkú ní ìdíbàjẹ́. olùṣọ́ngírò àjànàlúfẹ́ bẹ́ẹ̀ ni dákẹ́ kò sóhun tó lè ṣe níwájú Olúwa bóyá lè mọ̀ wípé ìmọ́lẹ̀ tó wà láàrin òkùnkùn òkùnkùn òde lè borí rẹ̀ ẹ ti gbàgbé lẹ́nìí ẹ jẹ́ pálábá ilẹ̀. ìyá àjọ. bẹ́ẹ̀ ni sọ fún mi. ajínọ̀sẹ̀. ẹ̀mí òkùnkùn awọnú ẹ̀. kò sí kan tó lè ṣe fún mi ṣe. ẹ̀mí òkùnkùn awọnú ẹ̀. àbájọpá lórí yín ni. ìwọ ti gbàgbé ògo tẹ́ ẹ gbà nídìílé ọkọ mi ó ní wọ́n gbà padà gbogbo igbá yìí tí àwọn ẹ̀gún bàbá tó jẹ́ pé náà bàbá jẹ́ àtẹ̀rẹ́ náà ọmọkùnrin irọ́ ni o. ibi yóò jòrè òkú. ṣògo ṣòro là ń pàjẹ́ ọ̀tá. bíbélì yí gbogbo ẹ̀ padà ṣògo ṣòro là ń pàjẹ́. ó ní ọkọ̀ tó bá ṣẹ̀ ló máa kú àwọn bàbá ló jẹ́ àjàrà ẹnu ò gbọ́dọ̀ kó àwọn ọmọ mọ́ mo wá gba iye àwọn ọkọ mi padà fún wọn tí àwọn ọmọ mi máa jẹ nínú ẹ̀ àti àwọn ọmọ tí a kó tì mí àti àwọn ọmọ ọlọ́mọ tá a kó lé mi lọ́wọ́ àti gbogbo àgbáyé àti gbogbo orílẹ̀-èdè pátápátá nítorí pé sọ pé ẹni tó bá rí mi orí ìyè orí ojú rẹ̀. irọ́ ló pa èmi máa gbé ibà yìí. lórúkọ Jésù. lẹ́ẹ̀fì bá mi mú lẹ́lẹ́mẹ̀rẹ̀ odò. lórúkọ Jésù ó yẹ ṣubú ní lọ́wọ́ ẹ ṣubú lórúkọ Jésù. Abeni o, Abeni, Abeni o, Abeni o, Abeni o. Èmi ló lè ṣe o. Èmi ló lè ṣe o. Èmi ló lè ṣe. Ọba ẹ̀mí. Wọ́n gbá yé mi láwọn. Ọba ẹ̀mí o. wàláì mo fọlọ́ mi yà pàdé ìsúnmọ́ bíbá ọmọ ìyá mi ti ń wá ẹ̀gbọ́n I swear to God ti ń wá ẹ̀gbọ́n ṣorí kí ló tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn nípa góòdì I swear my bro àdéhà rẹ̀ ara ìfi ìwọ̀ kan lórí góòdì okay funny enough lára àwọn boys ló kó àánú ẹ̀ lọ́jọ́ yẹn àwọn olójì ní góòdì so pàdé ọmọ many things don sup o because okay normally client wey I dey be client tó yẹ kí wọ́n máa ń bá sọ tó yẹ kí tí bá ṣàní format lásán wọ́n máa tẹ̀wọ́ ni wọ́n bí ìyá ẹ̀dá ọba àwọn client kò ń ṣàmì blocking wọ́n kò ń ṣà èyí kọ́ wà mo kàn wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọmọ ìyá mi ọmọ bí àwọn lẹ́gbẹ̀ẹ́ yìí ń ṣẹlẹ̀ báyìí mo kàn sáré dọ́dọ̀ plug ní plug kí ló jẹ́ plug ọmọ ìyá mi kò lè yé wọ ṣáàmù àwọn bàbá ó ti yẹ ó ní dọ́dọ̀ ẹ̀ báyìí ni bàbá fi yé mi pé ọmọ mo ti ṣèyàn tó yẹ kí n ṣe pé kí ló dé ẹni ọmọ náà rí mi bá pé bọ̀bọ̀ yìí ìwọ ilé ìjìyà lọ fún ìṣètò mo ti wá ẹdẹ ṣọ́ọ̀bù gan-an lọ́dọ̀ mẹkáníkì bàbá ẹ̀ ẹ̀rọ mi kú mo ti wá ẹ pé afa bàbá ibo ni bọ̀bọ̀ Jíbọ́lá ẹ̀ wà ọmọ wọn ni ó ti kúrò ń bẹ̀ mo ti kú ẹ̀ àwọn gan ló lé máàpù mi pé okay na where you dey stay be say
òun ló yẹ kí bẹ́ẹ̀ máa sí ibà ìgbọ́n ọ̀dà kan àti ìpàdé bẹ́ẹ̀ ní ìdí àti bẹ́ẹ̀. èmi ti kúrò ní mechanic workshop bàtà sí ní mojigo tí mi ò jí mo tún lọ ṣiṣẹ́ ní block industry kan. ọmọ ìyá mi ò ní bínú sí mi wàhálà ọmọ misconception ni ó ti yí ẹ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but right now ẹ̀ ṣọmọkọ tó máa ṣẹlẹ̀ tàbí mi anything tó bá ti ní nǹkan sọ pé mi ọlọ́run ajé. yàtọ̀ sí pé nǹkan tí mo bá ní lóòótọ́ kò sí ẹni tí èkúté ó fi ẹjọ́ olóńgbò sùn lẹ́yìn tó fi sọdọ̀ Olódùmarè kí ni mo fẹ́ ṣe níwájú ẹ̀yin alágbára olówó kò sí kankan bẹ́ẹ̀ wọ́n ṣá sọ pé mi ọlọ́run àyẹ̀dí composite ó ti di ẹ̀ máa composite ọlọ́run. báyẹ̀ pé lè fẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹ̀dẹ̀ composite mi nǹkan kan ṣoṣo ni mo fẹ́ kẹ́ ṣe fún mi. ó lábúrò ẹ̀rọ kan ṣoṣo tí mo ní ó wà lọ hospital báyìí láti bí 4 weeks ago wọ́n ní ká lọ wó wá kò sówó kò sí kankan tó bá lè assist mi lórí ẹ̀ lórí àjọ. èló làwọn ń san pa ẹ̀ ráì. dókítà sọ wọ́n ní pé ká lọ wá 200,000 naira wa. ọmọ ìyá mi yẹn kéré wàhálà ẹ̀. ẹ máa fún mi ajé. ẹ máa fún mi 200,000 naira. I go sort you 2,000 ọmọ ìyá mi má fún ọ. no we never dey ọmọ ìyá mi. ẹ máa fún mi 200,000. kéré gan no worry I go sort am ajé. Fresh with a bit. Ọba ẹ̀mí o ṣóun ló lẹ́mí mi ikú ọmọ ò yẹ mí ọba mímọ́ ṣebí wọ́n ló lẹ́mí mi ná mi ò gbọ́dọ̀ kú ẹ̀mí mímọ́ ni mo fẹ́ ẹ̀mí mi ò gbọ́dọ̀ bọ́ o.